Naam. Olúwa ní a máa dán yín wò látara àwọn dúkìá yín, bẹ́ẹ̀ la máa dán yín wò látara ẹ̀mí yín. Wala tasma'unna mina alladhina utul kitaba min qablikum. Ọlọ́run ní ẹ máa gbọ́ lẹ́nu àwọn tí a fún ní tírà síwájú ti yín. Wa humal yahudu wan nasara. Àwọn náà ni àwọn Yahudi àti àwọn Nasara. Ọlọ́run ọba fún wọn tírà síwájú ká Nábì tó dáyé túrùpọ̀ Ọlọ́run ọba fún àwọn òjíṣẹ́ lásìkò tiwọn. Àwọn gbáǹkọ́gbì òjíṣẹ́ Ọlọ́run méjèèjì tọ́lọ́run fún ní tírà, àwọn náà ni Musa àti Isa. Musa ni làwọn Yahudi ń tẹ̀lé, Isa làwọn Nasara ń tẹ̀lé. Olúwa wá ní wala tasma'unna mina alladhina utul kitaba min qablikum. Ọlọ́run lẹ́yìn tí ẹ jẹ́ Mùsùlùmí tẹ́ tẹ̀lé Muhammad sallallahu alayhi wa sallam, ẹ máa gbọ́ lọ́dọ̀ àwọn Yahudi àti àwọn Nasara ta fún ní tírà síwájú kẹ́yìn ó tó dáyé adhan kathira. Ọlọ́run lẹ́ máa gbọ́ kò bá kò gbé ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ bànújẹ́, ọ̀rọ̀ sùtá. Olúwa wá ní wa in tasbiru wa tattaqu. Ṣùgbọ́n dẹ́fì lè borí ẹ̀ ò náà ní kí ẹ ṣe sùúrù. Wa tattaqu kẹ́sì fi bẹ̀rù Ọlọ́run ọba kẹ́ fi máa ṣẹ̀ṣẹ̀ ní ayé tiyín. Fa inna dhalika min azmil umur. Kẹ́ má gbọ́ ní kò possible, Ọlọ́run lẹ́ máa gbọ́. Tí ọba wá rí bẹ́ẹ̀ tó yẹ pé lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ kéfèrí, Olúwa ní a máa gbọ́ àwọn ọ̀rọ̀ ìbànújẹ́, àwọn ọ̀rọ̀ tí ò bá t'Ọlọ́run mu, àwọn ọ̀rọ̀ burúkú. Ọlọ́run la máa gbọ́ lọ́dọ̀ àwọn Yahudi, a máa gbọ́ lọ́dọ̀ àwọn Nasara. Wa minal ladhina ashraku. Kódà ẹ máa gbọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣẹbọ sọ́lọ́m afan kathira, àwọn sùtá ọ̀rọ̀ burúkú tí ọ̀dà tó pọ̀. Ọlọ́run ní ta sọ ní bí ó ṣe rí nù, kò sí tó sì lè ní ó má rí bẹ́ẹ̀. Bí a bá wá ń gbọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní, tá ń sọ pé tọ̀ kèfèrí kú làwọn eléyìí, kí ni wọn ò bá sọ, tán bá sọ ń tó dá yóò bá wa lójijì, torí pé pìlẹ̀ wọn ni ká sọ tí ọ̀bá t'Ọlọ́run mu, ká sọ tí yóò máa bẹ ní jẹ́ mùmínì nínú jẹ́. Ṣùgbọ́n kí ni ká ti sọ tẹni tí ó pèrè ní Mùsùlùmí tó náà pèrè mùmínì, sọdá ká máa gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú lẹ́nu tiẹ̀ náà tí ó máa tako ìpìlẹ̀ ẹ̀sìn ìdólúwa fi rán Nabi sallallahu alayhi wa sallam. Ó yìí ti síwájú nú ọ̀rọ̀ Nabi min hadith Abi Hurayrata radiyallahu anhu fil Bukhari wa Muslim. Bá Nabi ni man kana yu'minu billahi wal yawmil akhir, ẹni bá nígbàgbọ́ s'Ọlọ́run àti ọjọ́ tí ó pàdé Ọlọ́run, falyakul khayran aw liyasmut. Kó sọ ntọ́ da náà ní tó bọ́rọ̀ Ọlọ́run tó bọ́rọ̀ Ànábì mu. Ẹ̀rí Ànábì ní tí ò bá ti wá ní ntọ́ da tí ó sọ kó gbẹ́nu ẹ̀ dákẹ́ kó má wulẹ̀ sọ̀rọ̀. Ẹ̀rí eléyìí náà ni yóò tún mú wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí arákùnrin tí a dá kọta mọ̀ sí Jamiu Adegunwa ni. Ìkan tí ń bẹ nílẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá wa, àwọn tí wọ́n já àwọn àfáà wa, àwọn akẹgbẹ́ wa, àwọn tó jù wá lọ ní àwọn tí wọ́n jó ní mímọ̀, tí kálukú ti fún lésì lórí ẹ̀ tí ó sì ṣe déédéé ní kọ́lọ́n kó mọ́sálá ìbánisá kálukú wọn lẹ́san rẹ̀ ni ó gbà ní ìbádà fún wọn. Torí kérú ẹ̀ wọ́n máa sọrú nǹkan bá ní láwùjọ kámọ̀ rẹ̀ ni máa fún lésì àpadà sí ibú ni. Bẹ́ẹ̀ ni. Torí ẹ̀ kọ́lọ́n kó bá ní gbà ní ìbádà fún kálukú wọn, kó bá ní san wọ́n lẹ́san rẹ̀ ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ míì tó jáde lẹ́yìn èyí tí ó sọ ṣáájú ní, èyí tó sọ ṣáájú náà nípa àwọn àyà kan wà nínú Al-Qur'anul Karim tó ṣe pé Annabi sallallahu alayhi wa sallam àtàwọn sàábé rẹ̀ kò sẹ́ni ọgbọ́ yé nù wọn, àwọn táwọn wà láyé lásìkò yìí bẹ̀rẹ̀ látorí tí ẹ̀ àtàwọn èèyàn tó bá tó jọ àwọn làwọn gbọ́ yé, àwọn làwọn gbá ayé yé ni. Láti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá wa, àwọn àfáà wa tí kálukú ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn tán sí gbìyànjú tó pọ̀, Ọlọ́run kó bá ní san kálukú wọn lẹ́san rẹ̀. Wípé asọ́gbọ́nú ọ̀rọ̀ kèfèrí ni anybody tó bá sọrú ọ̀rọ̀ yẹn ní tó sì bá bẹ́ẹ̀ kú tí ò tú bá kèfèrí níwájú Ọlọ́run. Tó bá kírun 1 trillion years ó kàn sọrí mọ́lẹ̀ for nothing ni. Kí ló fà á? Òun náà ni wípé Olúwa ń bá wa sọ̀rọ̀ ní Suratu Hud ní nǹkan bí àyà 49. Ọlọ́run ní tilka min ambahil ghaibi nuhiha ilayka. Ọlọ́run ní àwọn information tí mi Ọlọ́run fún rẹ̀ Ànábì, àwọn làbárè
àwọn ọ̀rọ̀ tí mo mú wá fún rẹ Muhammad min amba'il ghaib nínú àwọn ọ̀rọ̀ tó ti pamọ́ bí à ń sọ̀rọ̀ àlìjánnà, à ń sọ̀rọ̀ ọ̀nà, à ń sọ̀rọ̀ ádámà tẹ́nìkan ọ̀bá láyé, à ń sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ before kan tó dá bàbá wa Adam, à ń sọ̀rọ̀ nípa tí tó ṣe kó ti ṣẹlẹ̀ síwájú ká nàbì tó dáyé, àbí tí ó tó padà ṣẹlẹ̀ nígbà tí ò bá sóun náà láyé mọ́. Méjèèjì náà ànábì máa ń sọ gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run. Olúwa wa ń bá sọ̀rọ̀ pé tilka min amba'il ghaib nuhiha ilayka, èyí tó pamọ́ nú àwọn ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ síwájú kí rẹ̀ Muhammad tó dáyé àti tí ó tó máa ṣẹlẹ̀ nígbà tó bá sí láyé mọ́ títí ayérayé. Táwọn wa mú wá fún rẹ̀ Muhammad yìí, ma kunta ta'lamuha anta wala qawmuka min qabl, ìwọ àti àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ kò sẹ́nìkan kan tó lè mọ̀ nínú gbogbo yín. Ẹ̀rí, tí ò bá sí pé mi Ọlọ́run ọba ń sọ fún ọ. Ẹ̀rí, Ọlọ́run kò sẹ́nìkan kan tó lè mọ̀ nínú gbogbo yín ni. Hadha fasbir innal aqibata lil muttaqin. Ọlọ́run rẹ̀ ànábì wá ṣe sùúrù, dúró tí ń tẹ́mi Ọlọ́run bá sọ fún ọ, má jẹ́ kí mímì kan ó mi ọ́. Dúró ti digbidigbi torí pátibọ̀tán rí òní jẹ́ téèyàn kan àfẹ́ni bá bẹ̀rù Ọlọ́run. Látàrí eléyìí jàmá, a rí nínú háyà yìí pólúwa ń sọ fún wa wípé in tí ànábì ó máa sọ fún wa nínú ń tọ́pamọ́ kó tó dáyé àti tí ó tún ń sọ fún wa nínú tí ó padà ṣẹlẹ̀ nígbà tí kò bá sí láyé mọ́, kódà táyé ọ̀bá jáyé mọ́. Lọ́dọ̀ ẹnìkan tá a ti fẹ́ gba ìmọ̀ ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó lè wá ránṣẹ́ náà ni. Ẹ̀rí, Ọlọ́run wá lánàbí àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ kò sẹ́ni ọmọ nù wa. Ẹ̀rí, àfìyí tó ń bá fi ránṣẹ́ sànàbí tọ̀ ńgbà tí wàá fi nǹkan ránṣẹ́ sí ọ̀dọ́ta láti máa gbà mọ̀. Ìmọ̀ nípa Kùránì tó lè wá sọ̀kalẹ̀ fún ọ̀dọ́ta láti máa gbà, ti fún tẹ̀dọ́ rẹ̀ ọ̀dọ́ta láti máa gbà ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam. Ẹ̀rí, sọlọ́ta rẹ̀ torí pé òun lolúwa fi tí kò lè mọ̀ táwa àwádájọ́ ọmọ lẹ́yìn rẹ̀ náà ò lè mọ̀. Olúwa wá ní òun fi mọ ànábì, ńgbò tí wá fi mọ ànábì ní ọ̀dọ́ta làwọ́ ti máa gbà. Lọ́dọ̀ èèyàn méjì láti máa gbà, wọn àní kò mọ gbà lọ́dọ̀ wa torí wọn ò fi máa wà, òun ni wọ́n fi mọ̀ ọ̀dọ̀ tiẹ̀ láti máa gbà. Ó ti jíṣẹ́ ni wa addal amanata, ó complete iṣẹ́ bó ti yẹ kéèyàn ó jíṣẹ́. Wa ballaga risalata, ó parí iṣẹ́ bó ti yẹ kó parí iṣẹ́. Sallallahu alayhi wa alihi wa sahbihi ajma'in. Olúwa mọ́sálá ìbáni yọ́nú sí wọn àtàwọn ọmọ lẹ́yìn wọn àtàwọn tí wọ́n bá tẹ̀lé lánàá wọn títí tí èdìjọ́ ẹ̀san. Eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yà àwọn àfáà wa kọ̀ọ̀kan tí kálukú gbìyànjú láti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn kí a tó tún padà máa gbọ́ kúmbúlà míì. Ẹ̀rí, ìyẹn ni bọ́ǹbù míì tí ó tó jù kalẹ̀. Tuntun tó ní yìí ń tiẹ̀ ìpé ànábì sallallahu alayhi wa sallam àlè rẹ̀ tó ń sọ tó ń fi ní ìmọ̀ nípa àwọn àyà kan bẹ tí ò lè yá ànábì tó yẹ pé àwa ní òye. Nígbà tí ó wá fi ìtọ̀ tí ó fi fọ ìgbẹ́, ẹ̀gbin náà la fi ń fọ ẹ̀gbin. Ẹ̀rí, ọ̀rọ̀ rẹ̀ wá dàbí ẹja tí wọ́n mú nínú odò tí ó bá fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nira jàmá, ó bẹ́tà kó ṣe jẹ́ kí wọ́n wà lẹ́nu ẹ̀ kó dúró sójú kan. Bí bá ṣe ń dààmú káàkiri láti já sí pé òun fẹ́ yọra ẹ̀, bẹ́ẹ̀ ni ìwọ̀ yìí ó máa dápa burúkú sí i lára, bẹ́ẹ̀ sì ni náà yóò máa pọ̀ tó. Ilé ìlà fi ń sọ fún Jamiu Adegunwa náà kó mọ̀ wọn rẹ̀ gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ ọmọ ìyá kọ̀ọ̀kan wọ́n sì fún nínà síyà. Ẹ̀rí, bí yóò bá ní ajẹ̀bí mọ́mọ́ ikógun ó jàlú ni. Bí yàn báyìí ti mọ rẹ̀ tó ti mọ̀ pé òun ṣe ń tó kù díẹ̀ káàtó kó túbá, ìyẹn ni ìlànà ọmọlúwàbí tí ó jẹ́ pé ìyẹn ó rà àlùjánnà wọ̀. Ṣùgbọ́n ká tó máa tẹsẹ̀ bẹsẹ̀ ká máa fi ìtọ́ fọ̀gbẹ́, á tó máa jẹ́ kí àánú tẹ̀síwájú ni. Yẹ́lá fífi sínú àkọlé ni pé Jamiu Adegunwa ń kọ́ o, wọ́n tẹ̀síwájú nínú àánú mọ́ torí lè yí àánú ni. Ọ̀rọ̀ àkọ́kọ́ tó kọ́ sọ lẹ̀ ní ọ̀rọ̀ kèfèrí tí sọ ní ìdí kèfèrí ni, tí máa ń ba yí ẹni àtàlùkìyàmẹ ẹni jẹ́, tí bá ìsìlámù ẹni jẹ́ ni. Bí a ti ń rọ̀ yìí nìmí ìdí tó jáde wípé n tó ń sọ ní kí ló burú ń bẹ n tó ń gbà lérò òun náà ni wípé àpèjúwe n tó ń gbà lérò òun náà ni pé a lè mú ẹ̀kọ́ béèyàn ṣe báyà ẹni àti bàbá ẹni lò lára ànábì torí pé kò yé ànábì ò ní tí ó fa wa tí ó fún wa nípa bá a ṣe báyà ẹni àti bàbá ẹni lò. Kí ló fà á? Torí pé ǹjọ́ wọn ò bí ńkọ́ o, àwọn wọn bí ilẹ̀ sáyé lọ́mọ òrukàn kò gbọ́njú bá bàbá. Ẹ̀rí, kò bá bàbá láyé, bẹ́ẹ̀ ni ò tún wá gbọ́njú báyà. Ó báyà láyé ṣùgbọ́n kò gbọ́njú báyà. Ó wà níbi ọmọ ọdún bíi palẹ̀ sọ bíi 6 sí 7 àbí 8 nìyá fi jáde láyé nì.
so tó bá wá rí bẹ́ẹ̀ tó ń sọ náà nìyẹn pé Kùránì sọ àwọn kankan bẹ tá a lè mú lára ànábì ó sì múra kankan ó lóun relegate ànábì òun ò downgrade ànábì òun ò fojú yẹpẹrẹ wà ànábì ńgbà tó ń ya wèrè mo ní bẹ́ẹ̀ ni ó ya wèrè ṣùgbọ́n àìsàn mi ń bẹ nílẹ̀ tó ń ṣe ọ́ náà ní alhawa ìfẹ́ ẹnu ìwọ́n tó mọ̀ tó dọ́ lójú pé ọ̀rọ̀ ẹ̀sìn ní kò yí ọ yẹn la fi máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yà tí wọ́n ń ṣe comparative ní kílẹ̀ ń compare kílẹ̀ fẹ́ máa compare láàrin ìṣe kèfèrí táwọn èèyàn ń ṣe àti tọ́lọ̀ ń gbé l'Ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ni àfikẹ́ tẹ́ jẹ́jẹ́ ni kò nídìí káwọn àfáà ó ṣẹ̀ṣẹ̀ lọ kàwé ka bíbélì ká tó mọ̀ pé ti ń jẹ́ Yahudiya wa Nasraniya àti tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wal Arkirishina wa Ekanka wal Indusiya wal Bosiya wa àti gbogbo ilẹ̀ láfẹ́ kanú àwọn ẹ̀rọ ẹ̀sìn tí ń bẹ láyé ní kulluha batila gbogbo ẹ̀ pátá fàbú ni irọ́ ló bá dé torí pé inna ad-dina 'inda Allah huwa al-Islam ní tí ń jẹ́ sí lẹ́dọ̀ Ọlọ́run Ìsìláàmù ni níjà wá sọ ni a sọ lórí ojú dúdú a sọ lórí tó dá wa lójú ni ìlà fi máa ń kóòtì àwọn àfá jàǹkànjàǹkàn tíra náà làwọn àfá ọkà ẹni ráwọn àfá kan tó sọ pé ẹ̀sìn Yẹhudi ìṣẹ̀sìn ẹ̀sìn Nasara ìṣẹ̀sìn ẹ̀sìn mí ní ìṣẹ̀sìn ká máa lọ ṣe kí ni o ká máa lọ dìwé wọn mọ́yà káàkiri ní rárá ogun tá a jẹ lọ́dún baba ńlá baba wa láwọn àfá wa ni ó tó àtáàkì gbogbo anybody inú ẹni tó lóun ṣẹ̀sìn jákèjádò gbogbo ilé ayé ni àwọn kẹ̀ bíi ti báwo ẹ̀rì tó wáyé pé tàn Yẹhudi àti Nasara tẹ́fẹ́ máa dààmú ara yín lédè tó kó ọ̀pọ̀lọpọ̀ yín sínú àánú léni ni àwọn àfáà ti kọ ọ̀pọ̀lọpọ̀ òwe tó pọ̀ rẹpẹtẹ tilẹ̀ kún al-jawabu sahih liman baddala din al-masih kódà bí yàn bá kẹyọ kan yẹn lásán kò sì nídìí kan sọ fún yàn wípé ẹ̀sìn Nasraniyya kìí ṣẹ̀sìn allafahu shaykhuna al-imam Abul Abbas ibn Taymiyyah al-Harrani ad-Damashqi al-Hanbali as-Salafi rahmatullahi alayhi al-jawabu sahih liman baddala din al-masih ńlọ bí fọ́lọ́n bí mẹ́fà nǹkan bẹnu ẹ̀jẹ̀ mọ́ ẹni wájú ọmọ kéwù wọn tá a mọ̀ sí Abu Abdullah Ibn Qayyim al-Jawziyya rahmatullahi alayhi àwọn náà tún ń ṣe àwọn sọ pé torí pàfà mi ṣe lérí ọ̀rọ̀ Nasraniyya náà ni àwọn náà tún sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n pè ní Hidayatul Hiyara tí wọ́n yẹn náà lọ bí nǹkan bí fọ́lọ́n bí mẹ́rin ni ìdí bí mẹ́rin tó kí n gbẹ́ lẹ́yìn kó sọ pé òun fẹ́ kanu bíbélì tán yóò tún náà sí nígbà tó lè kà gan nítúnà àṣírí àwọn Nasraniyya ní ẹ bá pàdé nínú gbogbo orú àwọn ìwé wọn yẹn àwọn onídìí ká máa di bíbélì káàkiri àtúmọ̀ pé Nasraniyya ìṣẹ̀sìn wa kadha al-imam al-hafiz wal-Qurtubi ghafara Allahu lahu wa rahmatullahi alayhi àwọn náà kọ lérí ọ̀rọ̀ Nasraniyya yìí náà ẹ̀rì bó ṣe wá pọ̀lọpọ̀lọpọ̀lọ nìyẹn kọ́lọ́mbá ni yọ́nu sí gbogbo wọn lákòótán jàmá wípé ìmọ̀ bá a ṣe bóbi ẹni lónìí a lè rí lọ́dọ̀ ànábì kí ló fà á onítorí wípé ńgbà tí wọ́n bí sáyé wọn ò bí lé ẹni tó bá bàbá ẹ̀ láyé at the same time kò gbọ́njú báyà rẹ̀ náà láyé àwọn méjèèjì ti lọ ṣé ìyẹn wá ní ká ànábì wọn mọ tó yẹ kọ́ mà ẹ̀rí lẹ́yìn náà ìmọ̀ ológbó ló ń pé Muhammadu bí ìgbà tí èèyàn kan dákọ̀ ẹnìkan ní agboolé wọn àbí lẹ́ǹkulé wọn ìwà ìlẹ́kọ̀ọ́ tó fà ànábì ni sallallahu alayhi wa sallam ẹ̀rí àìlẹ́kọ̀ọ́ tí ó sì ti hàn látara láti kékeré ní kọ́kọ́ ní kọ́ pé ní sákìyèsí kéèyàn ọmọ gbà iná lọ fà kọ́ wọ́n dákọ̀ ànábì kan Muhammadu ní wọ ọlọ́mọ sánú èèyàn jẹ́mọ́ àṣìbájá wá ń ṣe wípé yẹ kó mọ́ mojú ná so látara eléyìí kìí wá ṣe torí ẹni tá ń sọ̀rọ̀ yìí la fi ń sọ àwọn ọ̀rọ̀ tá ń sọ̀rọ̀ wọ̀nyí wallahi kìí ṣe torí tiẹ̀ torí ẹni tí orí ẹ̀ bá ti gbá àánú wa man yudlilhu Allah ọlọ́run lẹ́nikẹ́ni tí mi ọlọ́run bá ti sọnù kò sẹ́ni tí ó fi mọ̀nà ànábì náà máa ń rìpítì ọ̀rọ̀ yẹn fi khutbatihi al-hajja da'iman lọ́pọ̀lọpọ̀ gbà ànábì máa ń rìpítì ẹ̀ man yudlilillah fala hadiya lahu ẹni ọlọ́run bá ti sọnù kò sí bá bẹ́ẹ̀ ni ó lè fi mọ̀nà mọ́ láíláí bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹni tí torí pé Khalil ibn Hamad al-Farahidi Ash-Shaykh al-Imam Khalil ibn Hamad al-Farahidi shaykhun wa ustazun Sibawayh rahmatullahi alayhi ustazu Sibawayh wa shaykhu min shuyukhi àgbàfà nínú àwọn àfà tó kọ́ ó ní bàbá tá ń sọ yìí ni wọ́n ní mẹ́rin lè yàn láyé ẹni àkọ́kọ́ lẹni tó jẹ́ láìmọ̀kan òun náà sì mọ̀ pé òun ọmọ wàhálà ó pọ̀ lórí ẹni yẹn wọ́n láwọn ọkọ onímọ̀ jẹ́jẹ́ ni ẹ̀rí yóò sì sàǹfààní yóò sàlùbáríkà pẹ̀lú ìgbésí ayé toró mọ̀ pé wọn mọ̀ ó sì fi rẹ̀ sípò ẹni tí ó mọ̀ ẹnì kejì lẹni tó yẹ pé òun mọ̀ ṣùgbọ́n òun fi rẹ̀ sípò ẹni tí ó mọ̀ nígbà tí bí ẹni tí ó mọ̀ ni ṣùgbọ́n mọ̀ ń bẹ láre àkàn mọ̀ pé yẹn ṣàkíyèsí ni pé ipò tó wá fi ń sí
ọkọjá ògbórí yìí tẹ̀ ń ṣe ni ẹ̀ẹ́tagìrì ẹ lò mà ẹ fi mọ̀ sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni. kátígórì ẹlẹ́kẹta nú àwọn èèyàn lẹ́ni tó ṣe pé òun ò ṣe kí ni jàmá òun mà òun náà sì mọ̀ pé òun mà bọ́rọ̀ ẹ̀sìn bá délẹ̀ jàmá àwọn táwọn máa ń lè kó bá nu wọn. ẹlẹ́kẹrin wá lẹni tọ́rọ̀ tiẹ̀ ò ní solúsàn rárá tiẹ̀ ló sì burú jù nú ẹ̀dá ọlọ́run òun lẹni tí ó mà tó sì ṣe pé òun ọ̀gbà pé òun ọ̀mà irú kátígórì yẹn ni arákùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yíwá ẹ̀rì ìwọ tó mọ̀ tó yẹ pé wọn ò lè gbé Kùránì lé ọ lọ́wọ́ kọ kakó yanjú ìkakúkà lọ́mọ kà tòbó èèyàn ṣe wá dá sọ́rọ̀ ẹ̀sìn tí yẹ bá yẹ pé èṣù kan bá ń tẹ̀lé èèyàn tí òfin lọ́rùn lẹ̀ so látara eléyìí ìbàbàrà nábì ń tọ́ pàtàkì ni ẹ̀rí kakọ́ wọlé láti bẹ̀ nìna kí n tó máa wá sọ̀rọ̀ tó kù ni wípé a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti arákùnrin yìí látara kó lè túbá kọ́ ẹ̀rí kó lè túbá kọ́ bó jẹ́ jasper ń tọrọ lọ́dọ̀ ọlọ́run jí ó túbá èrè rẹ̀ ń lò ní kìí sàwà báwa rí nǹkan kan bẹ̀ yóò máa jẹ́ bónọ́ọ̀sì báwa náà ṣokùnfà tọ́sọ́nà fún ni ṣùgbọ́n ní bá mórílé irú ọ̀nà tó mórílé ní kéèyàn ọmọ mà kó sì mọ́ mọ́ rẹ̀ láláì mà kò sí solúsàn fọ́rọ̀ rẹ̀ o ẹgbẹ́ báwọn àfáà ṣe sọ látọjọ́ tó ti pẹ́ ni ìyẹn jẹ́ ọ̀kan bọ́ torí táwa ni láfin rọ́pọ̀lọpọ̀ ọmọ ìyá wa láàfáà lọ́mọ kéwúlé níwálé lẹ́yìn tí kálukú ọ̀dákẹ́ tí kálukú ń sọ̀rọ̀ wàláhì torí àwọn ẹlòmíín ni o ẹ̀rí àwọn tí ìrújú ti ń gbé kí tí ò sẹ́rí ń bẹ́ ni àwọn tí ó jòkó sínú ọkàn wọn tó rọ́kàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn jàmá àwọn àfáà máa ní al-qulubu da'ifa wash-shubahu khattafa ọkàn lẹ tọ́ba wá gbé ìrújú dé ọ̀dọ̀ ọkàn tó lẹ asáré gbàmú báyìí ni ó jòkó síbẹ̀ ẹ̀rí ni ó jòkó síbẹ̀ ni torí àwọn wọn ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá kọ̀ọ̀kan ṣe ń sọ̀rọ̀ làwọn náà fi ń sọ yìí tá à ń sọ lásàálẹ̀ ìwọ́n ẹgbẹ́ torí tiẹ̀ ni ìyẹn kò sálàyé kan téèyàn kan fẹ́ ṣe lérí ọ̀rọ̀ tiẹ̀ kọjá kéèyàn kan bọ́ sí kọ̀rọ̀ bó bá kírun kó máa fàdúrà ràn án lọ́wọ́ o torí a lè sọ pé kán tó máa fèpè kún torí tí ń ṣẹlẹ̀ yìí gan bí ìgbà tí pé ń já yẹn ni ẹ bá tún wá fèpè kún níjàmá ẹ tún dá nǹkan nílẹ̀ kun nù àfi kéèyàn bọ́ kọ̀rọ̀ kéèyàn máa ṣàdúrà fún pélé yìí ti nu Olúwa bá wa dá padà sọ́nà bọ̀ torí àwọn ẹlòmíì tí ó tún ṣàkóbá fún pé agọ́ pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà bá ti la jẹ́ mùsùlùmí àwọn ṣù ẹgbẹ́ wọn pọ̀ láàrin wa ni tó pé gbogbo orú tí ń sọ ni tó náà Yorùbá sọ̀rọ̀ rán ní béèyàn bá ń gúnyán bọ́ọ̀lù yóò lọ́ta béèyàn bá wá ń sọ kò sáàrin ọjà náà yóò lọ́rẹ̀ tiẹ̀ yóò láwọn eléré burúkú tí ó sọ̀pọ̀ tiẹ̀ ikú ya mọ sọ́ǹso bó ṣe bàbá rẹ ló bá wà lọ́jà mọ́ jùkọ́ mọ́ ẹ̀gbọ́n bàbá rẹ ní mọ sọ́ǹso yóò ra àwọn eléré burúkú tí ó mọ héèlì ẹ̀ tí ó mọ ṣáàjì ẹ̀ wọ́n mọ tì í lẹ́yìn pé ya mọ sọ́ǹso mọ sọ́ǹso mọ sọ́ǹso torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní bí ẹranko lóyún ọ̀pọ̀lọpọ̀ rí ni tí ó jẹ́ kí wọ́n yàtọ̀ sí ẹranko innama dhalika al-ilmu wal-adab ìmọ̀ àtẹ̀kọ́ náà ni so ní òsì sí fọ́pọ̀lọpọ̀ èèyàn yìí so torí àwọn yẹn ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá wa àwọn àfáà wa kálukú fi ń sọ tí wọ́n ń sọ nípa ọ̀rọ̀ tiẹ̀ wáyé pé tiẹ̀ ní afẹ́rò pé nǹkan kan ràn án mọ́ ni àfẹni tí ó ṣe kíni o tí ó dáṣẹ́ rí àbẹ́ni tí ó ṣe kíni tí ó ṣàdúrà fún kọ́lọ́mbá ni tọ́ sọ́nà wàyí lálá ìbàjẹ́ bẹ́ẹ̀ ọwá wí ọ ní ọ̀tàbùkù ànábì bí ọba tó tàbùkù èèyàn bóòná sí tó ń ta ọ̀sìn lọ́ọ̀ ìyá wèrè àwa náà gbọ́ bẹ́ẹ̀ pọ̀ ìyá wèrè ṣùgbọ́n ìsàn míì ti ń ṣe ọ́ ní àwọn àfáà tí wọ́n jó ní mímọ̀ ọmọ innama huwa al-hawa wal-jahl àìmọ̀kan àti kíni o àti fẹ́nu kéèyàn ọmọ mọ̀ kó má fi rẹ̀ sípò ẹni tí ó mọ̀ kó má fi rẹ̀ sípò ẹni tó mọ̀ olùwà ń sọ fún wa ní suratul Fatih Ọlọ́run ní litu'minu billahi wa rasulihi wa tu'azziruhu wa tu'akkiruhu Ọlọ́run ní àwọn ọ̀pọ̀lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí Olúwa ti sọ ni Ọlọ́run lásọ yìí dáṣọ ní kẹ́lẹ́ bá nígbàgbọ́ sí mi Ọlọ́run kẹ́ nígbàgbọ́ sójíṣẹ́ tí mi Ọlọ́run rántí sí Muhammad sallallahu alayhi wa sallam wa tu'azziruhu wa tuwakkiruhu kẹ́lẹ́ bàbára rẹ̀ kẹ́lẹ́ mọ́ sàpọ́nlé ànábì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọnú suratul A'raf Quran chapter 7 kabi aya 157 Olúwa tó sọ tó jọ bẹ́ẹ̀ bóyá walladhina amanu bihi àwọn tí wọ́n nígbàgbọ́ sí ànábì sallallahu alayhi wa sallam wa azzaruhu tí wọ́n ṣe kíni o tí wọ́n bá bàrá ẹ̀ tí wọ́n pọ́n lé wa nasaruhu tí wọ́n ṣe kan lọ́wọ́ fún wattabawu nura alladhi unzila ma'ahu tí wọ́n sì ń tẹ̀lé ìmọ̀nà ìmọ́lẹ̀ tèmi Ọlọ́run ọba sọ̀ kalẹ̀ fún ulaika humul muflihun gbogbo ẹni tó bá ní quality yìí la pẹ̀lú ànábì Ọlọ́run lérú wọn ó ṣoríire wọn ó jèrè torí ẹ̀ kò sáàyè fún kéèyàn ọmọ yẹpẹrẹ ànábì lọ́tún lọ́sì
bẹ́ẹ̀ni tó jẹ́ kèfèrí bá ṣe yóò rí pípọ́n ojú wa not to talk of ẹni tó lóun pera wa tó pera rẹ̀ lọ́mọ ẹ̀yà wa ẹ̀rí ọwọ́ lọ downgrade ànábì sórí ẹ̀ nídìí ká máa sọ fún ọ fẹ́ni tí ó bá mọ tí ó ń ṣe tí ìpa ìsàn ń ṣe ó tó mọ̀ pé àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ yìí ni àwọn ọ̀rọ̀ tàbùkù ìyẹpẹrẹ ànábì ni sallallahu alayhi wa sallam yẹnu fati al-Halimi al-Imam al-Halimi ọlọ́run bá ní yá fi bàbá náà bá ní ṣe dáadáa fún wọn ni ní àwọn àgbààfà tí wọ́n ti lọ́njọ́ ni inú tíra àwọn tá a mọ̀ sí al-Manhaj fi shu'abi al-Iman ìgbà bí volume 2 page 124 sí 125 wọ́n jẹ́ oyé wa nú ọ̀rọ̀ wọn wípé fama'lumu anna huquqa rasulillah sallallahu alayhi wa sallam ajallu wa a'zamu wa akramu wa ajalla wa a'zama wa akrama wa alzama lana wa hawjaba alayna min huquqi sadati ala mamalikihim wọ́n ní tó yẹ kó yé wa tó sì yẹ ká mọ̀ ní pé ẹ̀tọ́ ànábì lórí àwátá àjọmọ lẹ́yìn ẹ̀ ajalla wa a'zama wa akram ó tóbi ó gbọngbọ́n ó pàtàkì ó sì jọ́ràn èèyàn lé wa lórí ju ẹ̀tọ́ àwọn aṣáájú lórí àwọn ọmọlẹ́yìn wọn lọ ni bí àwọn lọ́balọ́ba àwọn president wal abaha alal aulad kódà ó pàtàkì ju ẹ̀tọ́ tí bàbá ní lórí ọmọ rẹ̀ lọ ni ó ní li'anna Allah azza wa jal anqadhana bihi minan nari fil akhirah torípolú wa fi ànábì sallallahu alayhi wa sallam ó fi ra ọ̀pọ̀lọpọ̀ padà kúrò nínú kọjọ́ ọmọ náà lálkìyàmà ẹ̀rí wa asama bihi ọlọ́run bá fi dídé ànábì ránṣẹ́ rẹ̀ tó jíṣẹ́ fún wa ó fi dáàbò bò wá ẹ̀rí ó sì dáàbò bò ẹ̀mí wa ara wa dúkìá wa ara lé wa nínú sẹ̀mí ayé tá mbẹ́mbẹ́ yìí fa'adana ó tọ́ wa sọ́nà tó yẹ pé tá a bá tẹ̀lé ìlànà ní jama irú ẹni bí ó máa bẹ́ẹ̀ nù ọgbà aljanna láàyè tó dáa níwájú ọlọ́run àmọ́ babara nabi bil lisan àmọ́ babara nabi bil alqalbi àmọ́ babara nabi bil jawarih àmọ́ fi ọkàn àmọ́ fi pàtàkì ànábì tí ó máa jáde lẹ́nu wa àmọ́ fi pàtàkì ànábì bẹ́ẹ̀ ni ẹ̀ka ara wa náà lápapọ̀ àmọ́ fi ṣe kíni o àmọ́ fi babara ànábì àwí tí àwí ní ká tó wá bọ́ síbi ìwọ̀nba ẹ̀kọ́ díẹ̀ tí a fẹ́ kọ́ bó tilẹ̀ já sí pé àfẹ́ lásìkò tó pọ̀ ṣùgbọ́n síbẹ̀ àwọn tí a jẹ́ mùsùlùmí nígbà tí ìrújú bá dé ní àfikà mú kúrò fúnra wa ni ó pàtàkì púpọ̀ ẹ̀rí so gbólóhùn wípé ànábì ọ̀báyà rẹ̀ kò bá bàbá rẹ̀ àbí kò bá bàbá rẹ̀ láyé nígbà tí ọ̀báyà rẹ̀ náà láyé kò pẹ́ sígbà náà nìyá náà kú kékeré so ànábì ò ní nímọ̀ nípa bí èèyàn ṣe bóbi ẹni lò ọ̀rọ̀ kèfèrí kan tó nìyí náà ó di méjì ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ eré burúkú tó yàn gbé wọ náà ni ẹlẹ́kejì yìí náà orí burúkú tó yàn gbé wọ náà ni tí sì máa ń sọ nídìí kèfèrí gbẹ̀yìn ayé èèyàn pátápátá tọ́bọ̀ lọ ṣe dì í tó wáyé pé lóòótọ́ lọ gbà pé Kùránì o ànábì lọ́lọ́run sọ kalẹ̀ fún kì í ṣe lòmíì wáyé tó fi wá ń sọ rúyìí tó ń sọ ni ó sì ní nǹkan sí ọ àyìnkan láti sí ọ wàláhì àyìnkan láti sí ọ because tí ìbáyé pé nǹkan kan bá ń ṣe èèyàn tó bá gbà pé Kùránì ànábì lọ́lọ́run sọ kalẹ̀ fún ẹ̀rí àbí kó gbà pé Kùránì kì í ṣe ànábì lọ́lọ́run sọ kalẹ̀ fún ìyẹn ti kílẹ̀ pẹ́ni tí sọ́rọ̀ ẹ̀dí kèfèrí náà ṣùgbọ́n kó gbà pé ànábì o lọ́lọ́run sọ Kùránì kalẹ̀ fún kó tó máa wá sọ pé ànábì ọ̀lẹ́kọ̀ọ́ mọ́ sí báyẹ̀ nílò bàbá bẹ́ẹ̀ nílò torí pé kò gbọ́njú báyẹ̀ àti bá bẹ́ẹ̀ ọ̀rọ̀ nìkan lọ kí ló fà tí ò bá ṣe agbọ́njú bá wọn ní sí ọba tí ń ránṣẹ́ sí ìyẹn ní pé wọ́n mọ̀ fún ní tí yóò fún kó má sọ tí yóò sọ fún Olúwa sọ mẹ́wàá fún ànábì ọkọ ànábì lẹ́kọ̀ọ́ púpọ̀ ó kọ́ lẹ́kọ̀ọ́ ni àṣẹ́kùbọ̀ ẹ̀kọ́ ni lànábì kọ́ àwọn tí wọ́n bá lò gbà làwọn yẹn náà kọ́ àwọn tí wọ́n tẹ̀lé wọn làwọn yẹn náà kàn tó tẹ̀lé wọn táwọn baba ńlá bá wa àwọn àfa wa táwọn náà wá jogún tó fi di alẹ́ tèní làwọn expect pé káwa náà tó kúrò lórí ilẹ̀ ká tó fi ilẹ̀ fáwọn àrọmọdọ́mọ wa kó máa lọ bẹ́ẹ̀ tí gbogbo ó fi máa pàdé lálùjánnà kọ́ lọ mọ́sálásí ṣe bẹ́ẹ̀ fún wa mélòó la wá fẹ́ ká jàmá bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà wọn ní mélòó la fẹ́ ká nu eyín adípèlé mo ní mélòó eyín adípèlé náà tí gbogbo ará yòókù bá jẹ́ 32 pátápátá tí a jẹ́ 50 ẹ̀gbẹ́ wọn náà ń kànú 50 téèyàn ọ̀kà Yorùbá ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ mélòó la fẹ́ kànú àwọn àyà tí Kùránì fi bá wa sọ̀rọ̀ tánàbì fi kọ́ wa lẹ́kọ̀ọ́ tó ló wá fi kánàbì lẹ́kọ̀ọ́ tó wá ń fi ń káwà tá a jọmọ lẹ́yìn ẹ̀ náà lẹ́kọ̀ọ́ títí tọ́lọ́run ìjogún ayé àti tí mẹ́mbẹ́ ni nípa wípé àwọn òbí ẹni
àwọn ọmọ pé òbí lẹ́tọ̀ọ́ kan anabi sallallahu alayhi wa sallam òun ló ṣe kíni o lójú ní sábà bí ìmọ̀ request fẹ́ tọ́ àwọn òbí wa ìmọ̀ béèrè fẹ́ tọ́ àwọn òbí wa ẹ̀rì ìmọ̀ béèrè fẹ́ tọ́ àwọn òbí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàmú rí lè ní tọ́mọ béèrè right ara wọn wọ́n béèrè animal rights kìnìkan right ẹ̀rì so láwùjọ wa lè ní àmọ́ gbọ́ child abuse kìnìkan abuse ní gbọ́ parent abuse lọ́dọ̀ àwọn tó jẹ́ ìbò gbogbo ẹ̀ lànàbì ti sọ ọ́lẹ̀kọ́ tó jáde láyé so ànàbì yẹn lẹ́nìkan máa tàbùkù indirect ọ máa sọ fún wa pọ̀ ìyá wèrè torí ẹ̀ látara ẹ̀ ní ò jẹ́ kọ́ ọmọ ṣe kí ni o kọ́ tàbọ̀ lè tàbùkù ànàbì lẹ́lẹ́ èyí tó ń ta yìí kí náà ń pokò ẹ̀ èyí tó ń ta yìí kí náà máa ń pokò ẹ̀ fẹ́ni tí làákàyè ẹ̀ bá ṣe kí ni o tó bá ṣe dáadáa ni so látara ilé ìjàmbá Olúwa ń bá wa sọ̀rọ̀ ní Suratul Baqara ẹja máa mú díẹ̀díẹ̀ ẹ̀kọ́ ni a fẹ́ kọ́ lásàlẹ̀ fún gbogbo àwa tí a gbọ́rú ọ̀rọ̀ ẹ̀ àbí tá a rí táwọn ní ó fẹ́ mọ ilẹ̀ táwọn bàbá rẹ̀ pé ọ̀rọ̀ ló sọ yìí ọ̀rọ̀ jìnlẹ̀ ní hùn bí ẹranko kí ni hùn tó ń ṣe ìyẹn ń sọ̀rọ̀ tó yẹ pé ń bá ń sọ nílé lérí burúkú láyé àti lọ́run ẹlòmíràn wà gbọ́ lẹ́yìn yóò tó máa ṣe kí ni Allahu Akbar ibi ò làwọn irú èèyàn ìyẹn ṣe rí báyìí torí Ọlọ́run kò dẹ̀ wọ́n gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ torí pé ẹni tí ń fa àwọn ó tó sanmọ́ra jà wọn lọ ni bẹ́ẹ̀ ni tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ni èèyàn ó sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú nǹkan lẹ́lẹ́ ni ká tún rí èèyàn kan láàrin àwọn mùsùlùmí ni ká gbà léèyàn ká tún mọ bàbá rẹ̀ ká mọ pọ́n lé ni tí ò bá yẹ pé nǹkan bá ń sa àwọn èèyàn náà ọ̀pọ̀lọpọ̀ náà ní nǹkan máa ń ṣe ṣùgbọ́n olórí tí ó burú jù tí máa ń ṣe àwọn èèyàn láyé òun náà ni aljahal àìmọ̀kan ló ń sòun náà àwọn tó wá ń pàtẹ́wọ́ fún tó mọ̀ sọ pé n tó sọ kí ló burú ń bẹ̀ àwọn tó tún sàwọn tó ju tiẹ̀ lọ ni torí pé aljahalu aslu kulli baliyyatin wa raziyya ìpìlẹ̀ rí ibú tó ga jù láyé àìmọ̀kan náà ni káìsàn àìmọ̀kan sáà ti rọ́lù yàn wọ́n ti rọ́lù yàn ẹgbàgbé ẹ̀ láì bá wá jẹ́ bẹ́ẹ̀ kí ló wá sọ fún wa ní Suratul Baqara Quran chapter 2 verse 83 Olúwa ní wa idh akhadhna mithaqa bani Israel ọlọ́nẹ́rì ànábì rántí ń gbà tí a gbé àdéhùn pẹ̀lú àwọn ọmọ Israeli ta ni Israeli òun náà ni Yakub àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà ni wọ́n ń pè ní bani Israeli àwọn ọmọ Israeli kí ló àdéhùn tó Olúwa wá gbé pẹ̀lú wọn ọlọ́nẹ́rì ànábì máa rántí rán wọn létí òun náà ni la ta'buduna illa Allah bẹ́ẹ̀ gbọ́dọ̀ wálé ayé sin nǹkan mi àfọlọ́m kò sáyè fún kẹ́ ẹ má sin lọ́m at the same time ẹ gbọ́dọ̀ má sin lọ́m kẹ́ tó má sin nǹkan mi ẹ má sin lọ́m lónìkan wa bil walidayni ihsana àwọn òbí méjèèjì tán wá bí yín sáyé ẹ ṣe dáadáa sí wọn o kódà kìí tó sòbí méjèèjì nìkan Kùránì tọ́lọ́run fún Muhammad náà ló fi sọ òun náà ló sọ fún wa tó gbé lásìkò máa sọ pé ànábì ọlẹ́kọ̀ọ́ máa ṣe bó bí ẹni lò kó dìgbà tó bá gbọ́njú bàbá bá rí àtìyẹ́ ẹ̀ kó tó ṣe kí ni o kó tó mọ ìwọ̀ tó yẹ ká fún òbí ẹni Olúwa ní wàfẹ̀lẹ̀ kórùbà ẹ ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì ẹ ṣe dáadáa sáwọn alásùnmọ́ nídìílé ìyá nídìílé bàbá wàlìyàtàmà kódà tó ṣe sáwọn tí ò súnmọ́ yín mọ̀lẹ́bí ṣùgbọ́n wọ́n jọ́ ọmọ òrukàn wal masakin àtàwọn tí wọ́n já láìní sànàbì tí Ọlọ́run sọ yẹn kalẹ̀ fún pé kan ṣe dáadáa sálásùnmọ́ nídìílé ìyá nídìílé bàbá àwọn ọmọ òrukàn àwọn aláìní ni ọ̀wá ní lẹ́kọ̀ọ́ mọ́ sí báyà àti bàbá lò ní gbogbo kó pọ́n dandan kó gbọ́njú báyà àti bàbẹ̀ Olúwa tó sọ ń tọ́ da bí ti máa ń sọ fún kó tó sọ fún ni Ọlọ́run wa aqimus salah ẹ máa gbàgbé ẹ máa mójú tó rùn o wa atu zaka bí sàkà bá wowó yín ẹ máa yọ o Ọlọ́run ní thumma tawallaytum ṣùgbọ́n pọ̀lọpọ̀ yín ìyẹn ni wọ́n fi ọ̀rọ̀ Olúwa báyìí bá sọ̀rọ̀ lẹ́gbórí ẹ̀sìn tó Olúwa fẹ́ illa qalilun minkum àfàwọn díẹ̀ láàrin yín lárí tán samara nínú àwọn ọmọ Israeli wa antum mu'ridun majority yín lẹ́gbórí kù níbi àṣẹ tó Olúwa pa yín yìí bẹ́ẹ̀ bí ẹ bá wọnú Suratun Nisa Quran chapter 4 verse 36 Olúwa ní wa'budullah ẹ máa jọ́sìn fún Ọlọ́run ànábì lọ́lọ́run sọ Kùránì yìí kalẹ̀ fún pòròpọ̀ ọmọ apá ànábì ní sá èsẹ̀ lómi lolúwa sọ kalẹ̀ fún ọba ipò ọgbà apá ànábì ní lolúwa sọ kalẹ̀ fún ànábì ó ti kọjá kó gbọ́njú báyé àti bàbẹ̀ láyé ni Olúwa ní wa'budullaha ẹ máa sin lọ́run wala tushriku bihi shay'an ẹ má mú ẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ má worogún pẹ̀lú Ọlọ́run ẹ má ṣẹbọ àfẹnusí ẹ má ṣẹbọ àfọkànsí ẹ má sí ẹbọ àfarasí ọ̀nà mẹ́ta tẹ́lẹ̀ àgbà ṣẹbọ òjù báyìí náà lọ ni Olúwa wá ní wa bil walidayni ihsana ẹ máa wá ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì wa bidhil qurba ẹ sì máa ṣe dáadáa sí àwọn tí wọ́n já lásùnmọ́ yín nídìílé ìyá nídìílé bàbá wa al-yatama ṣe dáadáa sáwọn tí wọ́n jẹ́ ọmọ òrukàn wal masakin ẹ tó ṣe dáadáa sí kíni o àwọn aláìní wa al-jari dhil qurba
ẹ ṣe dáadáa sí àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí yín tí wọ́n tún wá já ládùúgbò yín tí wọ́n ń gbé tòsí yín wàljáre aljunubi ẹ ṣe dáadáa sí àwọn aládùúgbò tí èsè mọ̀lẹ́bí yín ni wasahibu biljambi ẹ sì ṣe dáadáa sáwọn alábàárìn yín nírìn àjò. Ànábì tọ́lọ́ ń kọ́ ní gbogbo ẹ̀kọ́ wọ̀nyí bóò ni o ṣe wá ní wọ́n ṣe báyà àti bàbá ẹni lò ẹ̀rí olúwa ní wabna sabil kódà ṣe dáadáa sọmọ ọmọ ojú ọ̀nà lẹ́ni tó fẹ́ gbéra láti ìlú wọn ní délùú kan ọ̀nà dáama bóyá owó ẹ̀ sọnù àmọ́ ò lè àtàkì ẹ̀ wọ́n gba gbogbo dúkìá ẹ̀ kò lè padà sílé at the same time kò lè débi tí ń lọ bírú wọn bá ríru wọn ní ẹ̀ assist wọn ọlọ́ni wa malakati aymanukum àwọn tọ́lọ̀ tó kó sí yín lábẹ́ ẹ ṣe dáadáa sí wọn. Ànábì yẹn ni wọ́n mọ̀ wá lanu pagà lọ́wọ́ mọ̀ sọ fún pé kò má bá sí báyìí àti bàbá lò la ilaha illallah bí ìgbà tẹ́rí burúkú káyàn mọ́ kọ́nà ni nígbà tí ń wáyàn káàkiri tí ò rí yẹn bọ̀rọ̀ tó wá káyàn mọ́ kọ́nà kan téèyàn ò lè bọ́ lọ́wọ́ ẹni abẹ́rẹ́ wọn bá kó mọ́sálá kó bá ní kó ọyọ nínú fìtínà ni ojú ọ lè túbá kọ́ pàtìjúmọ́ra ni ojú ó tì mí tí mo bá ní mo padà ní o òrùpá àwọn afáàmọ́ ń sọ báyìí wípé arrujuhu anil batil yẹni fadila kéèyàn ṣe tí ọ̀dà kọ́ padà ń bẹ̀ ọ̀la ńláńlá ni ṣùgbọ́n yìí máa sórí kókó lórí tí ọ̀dà ni ìgbà téèyàn ń ṣe kí ni o téèyàn fẹ́ láti bọ̀ tán ni kólúwọ́ mọ́ fi rú ẹ̀sà dánwò fún wa. Olúwa ní àwọn tí ń bẹ lábẹ́ yín gan tó wà ní kápá yín ṣe dáadáa sí wọn bí àwọn ọmọ ọ̀dọ̀ bí àwọn ẹrú bí àwọn ẹranko tẹ́ ń tọ́jú adìẹ ni ẹran ni kódà tẹ́ ẹni déyẹ ni tí ń tọ́jú ajá ni torí mùsùlùmí lè sin já àkàn lè jájá bọ́ sí ń gbé pé ìyẹnu tó ń sọ ara àwọn sọkúsọ tó ti sọ rí náà nìyẹn ni látara ìsímọ́ àìlọ́làjú àìnífẹ́ gbẹ̀kọ́ mùsùlùmí lè sin já ó sì ní bá a ti ṣe é sìn gbogbo ẹ̀ lÓlúwa kọ́ wa ni ó sì ní purpose téèyàn fi máa ń ṣe kí ni o téèyàn fi máa ń tọ́jú ajá téèyàn fi ń sin ajá ni lẹ́yìn náà Olúwa ní inna Allaha la yuhibbu man kana mukhtalan fakhura Ọlọ́run ò nífẹ̀ẹ́ gbogbo àwọn onífàárí àwọn tó bá jẹ́ nífàárí alákọ àwọn sì ẹ̀yẹ gbogbo èèyàn gbólówó bá sakọ́ǹsì á lórí nǹkan sakọ́lé lórí yàrá náà bí fi ní inú àwọn tí àwọn ó pọ̀ níjọ́ gbé dal-kiyama àwọn mẹ́ta ni wọ́n ẹni àkọ́kọ́ ó ní Ash-Shaykh Zani àgbàlagbà tó ń ṣe ìsìná tó ti níyàwó tó ti lóbi kẹ́ni lé lẹ́yìn náà wa malikun kadhabu ọba tí ń parọ́ ìmọ̀ máa ń sọ pé ọba bá lórí gbogbo nǹkan ni pé tọ́wọ́ wá sí àṣegbé ni wáyé tọ́ba tó ń parọ́ ìbẹ̀rù ní máa mú yàn parọ́ pé kìnìún kan máa ṣẹlẹ̀ ni kí ló lè fakọba àlú máa parọ́. Ànábì wa ní wa a'ilun mustakbirun bẹ́ẹ̀ ni tálíkà tí tó ń sakọ̀ jahilun mustakbirun ni mo sọ yìí nǹkan sànnábì ọ bẹ́ẹ̀ ni tiẹ̀ ni aláìmọ̀kan tó ń sakọ̀ èèyàn bá ṣe ẹ̀ nímọ̀ á sọ pé gbogbo tó lóun jogún fún yín nínú ọmọ yìí o ẹ máa fakọ̀ kún o ẹni tí ò wá nímọ̀ tó ń sakọ̀ kí ni ká ti pé tiẹ̀ jẹ́mọ̀ tírípù ìyá ni kọ́lọ́n kó sànù wa ń bẹ̀. Àyà tó nù ó di méjì nínú àwọn àyà Quran tí a mú wá ní ẹ̀dúnjẹ́ amú kan sí jàmbá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ń kọ́ Olúwa mọ́sálá yóò ṣe wá láǹfààní àwọn tá à ń sọ kò rújú pé gbogbo àràfin kọ̀ọ̀kan tá a bá pè nínú Quran àgbà ládẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń fetí gbọ́ náà gbogbo lẹ́tà kọ̀ọ̀kan tó bá wọ̀ yín létí nínú Al-Quran kò ní bófòdé ẹ jèrè lábẹ́ ẹ gbalada lórí ẹ̀ níwájú Ọlọ́run ẹ̀yin ka Quran fún ni kó sú ni bẹ́ẹ̀ sì lè yẹn ka Quran gan fún rẹ̀ kó sú òun náà Olúwa sọ nínú Suratu Al-An'am Quran chapter 6 nǹkan bíi verse 151 Olúwa ní kól eré ànábì sọ fún wọn sọ ń gbọ́ báyìí yàwọn ànábì tí ọ̀lẹ́kọ̀ọ́ mọ́ sí báyà lò bá bàbá lò torí pé ògbọ́njú bá bàbá àti ìyá ẹ̀ padà má sọ ọ̀rọ̀ ẹ̀ mọ́ láíláí òfò ọ̀rọ̀ ni àgbákò ọ̀rọ̀ ni erí burúkú ọ̀rọ̀ ni Olúwa ní kól ànábì sọ fún wọn tó bá gbà pé ànábì lọ́lọ́run sọ Kùránì fún tó ọ̀tún lọ lẹ́lòmíì Olúwa fi Kùránì náà yàtọ̀ sí ànábì sallallahu alayhi wa sallam Olúwa ní kól eré ànábì sọ fún wọn ta'alaw ẹ̀wá ẹ̀ má lọ jìnnà ẹ̀ tẹ́tí ẹ gbọ́ mi atlu ma harrama rabbukum alaykum ẹ jẹ́ nǹkan tí Olúwa ṣe léèwọ̀ fún yín tí ò fẹ́ kẹ́ dé díẹ̀ Allah tushriku bihi shay'a àní ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹbọ àfẹnusí ẹbọ àfọkànsí ẹbọ àfarasí Olúwa wa ní wa bil walidayni ihsana ẹ máa wá ṣe dára sáwọn òbí yín méjèèjì ta ló sọ yẹn fáwọn èèyàn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣé ó yẹ kẹ́nu èèyàn kan gbà kó tó sọ pé irú ànábì ni ọ̀lẹ́kọ̀ọ́ mọ́ sí báyà àti bàbá ẹni lónìí ẹ̀rì wala taqtulu awladakum min imlaqin àlọ́ ànábì wa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tọ́lọ̀ ní kó máa sọ fáwọn èèyàn wípé ẹ má pa àwọn ọmọ yín látara kó sì jòkó ti yín o àbóṣì ètí ìdé ẹ kàn fi ẹ̀pẹ́ ń bọ̀ ni ìkíní kejì méjèèjì ẹ má torí ẹ pa àwọn ọmọ yín nahnu narzuqukum wa iyyahum àtẹ̀yìn àtàwọn
àwa là ń ṣe arísìkí ìjẹ mú yín kálukú kan gbìyànjú à ń ṣiṣẹ́ náà ni kì í ṣe tá à ń jẹ náà tá à ń ṣe náà là ń náà àlùbáríkà ọlọ́run ọba ni kọ́lọ́run fi sínú iṣẹ́ wa ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wala taqrabul fawahisha ma dhahara minha wa ma batana lọ́ni ẹ má súnmọ́ wá bàjẹ́ èyí tó fojú wá àti èyí tó pamọ́ nínú ẹ̀ ni wala taqtulu nafsa allati harrama Allahu illa bil haqqi lọ́ni ẹ má pa ẹ̀mí tèmi ọlọ́run ọba ṣe léèwọ̀ àfi tèmi ọlọ́run bá ṣe lódodo bí ẹni tó pààyàn ẹ̀tọ́ ọlọ́run ní kápò náà àfi táwọn mọ̀lẹ́bí ẹni tí ọ̀pá bá láwọn ọ̀fẹ́ kan pa Olúwa gbé ọ̀rọ̀ sí ọ̀dọ̀ tiwọn ìgbé tó bá wù yín nínú ìdájọ́ mẹ́ta ni ẹ mú ẹ̀yin fámílì ẹni tá a pa immal manni wa immal mannu wa immal fida wa imma madha qisas ẹnu kan láwọn fẹ́ pa padà àbí kan láwọn ọ̀pá ẹ bá gbowó ẹ̀mí lọ́wọ́ àbí àti ẹ gbowó ẹ̀mí ayáfi ẹ̀ tó bá wù wọn ni wọ́n mú nínú mẹ́tẹ̀ẹ̀ta ni látàrẹ̀ Olúwa sọ ilé yìí fún wa bàbá onú Suratul Isra Quran chapter 17 verse 23-24 Olúwa ní wa qada rabbuka alla ta'budu illa iyyah ìdájọ́ ti wá látòdì ọ̀run láti pìlẹ̀ṣẹ̀ wípé ilé ayé tẹ́yìn ọmọnìyàn ń bọ̀ ẹ gbọ́dọ̀ sin ẹlòmíì àfọlọ́n nìkan ní a bá ṣe irú ẹ̀ tó bá fi lọ bọ́lọ́n akíkú òfo Olúwa kó má ṣe tiwa bẹ́ẹ̀ Olúwa ní ilé ayé tẹ́ wá ìyá ti dá lẹ́jọ́ láti pìlẹ̀ṣẹ̀ wípé ẹ gbọ́dọ̀ wáyé sin ẹlòmíì àfèmí nìkan wabil walidayni ihsana àwọn òbí yín méjèèjì ẹ máa wá ṣe dáadáa sí wọn ànábì yẹn lèèyàn kan wà lánàá pàgà wípé kò mọ bá ṣe báyà àti bàbá lò torí àlè kẹ́kọ̀ọ́ yẹn kò sẹ́kọ̀ọ́ mọ́ sí bá nàbí lò ẹbí kùránì lásán àṣìbá díìsì lámọ̀ tó ọmọ ń takò tẹ́lẹ̀ ni ó yẹ ní pé kùránì náà lọ tó ń takò ń sìn yẹn la fi yé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kùránì sángílítì ni wàláhì rí burúkú sángílítì lẹ̀ ń bá káàkiri kò pọ́síbù bẹ́ẹ̀ bá ti lẹ́yìn ní ṣe súnà nàbí atánù dénú àánú ni ó gbẹ̀yìn àlámọ̀rí ayé yín ẹ pàtì ẹ gbàgbé ẹ̀ ẹ̀rí mo ṣe ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn alùsùn náà ni àdìsí nìkan náà máa ń ga tá ní kùránì bí ìbáṣà wà alùsùnà náà wọ́n mọ kùránì ńgbà mọ kùránì tàwọn tún má láyé kùránì lórí ahọ́n nàbí sallallahu alayhi wa sallam ìbáyà là ń ga yìí odìbí ayẹlẹ karùn-ún báyìí Olúwa ní wa qada rabbuka alla ta'budu illa iyyah Suratul Isra Quran chapter 17 Suratul Bani Israel verse 23-24 Olúwa ní ìdájọ́ wá látọ̀dọ̀ èmi ọlọ́run ọba pé gbọ́dọ̀ wálé ayé sí nǹkan mí àfọlọ́run nìkan wabil walidayni ihsanan ẹ wá ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì ànábì ni ọlọ́run sọ yẹn fún lò náà ń ka fún wa ó ka fáwọn ọmọ lẹ́yìn ẹ̀ làwọn náà ìmọ̀ náà ló fi wá dórí ìtawà yìí náà ni gbogbo ọ̀rọ̀ yóò gbẹ̀yìn ànábì kọjá ọdún ẹ̀ gangan ló ti wá ní sànábì yẹn làwọn máa validation kan pé a lè mú ẹ̀kọ́ bọ́sẹ̀ bòbí àti ìyá àti bàbá lò lára ẹ̀ tọ̀ bó ló ti sọ bó ló ti rí ta èṣù wo ló gbé ìmísí burúkú ní sórí ọpọlọ ẹ̀ tó fi di pọ́n sọrú ọ̀rọ̀ bá nẹ̀ kódà ọlọ́run ọba ọmọ lórí pé ẹ fi ṣe dáadáa sí wọn nìkan lọ ní imma yablughanna indaka al-kibaru ahaduhuma aw kilahuma ọlọ́run ní tí inú Kùránì ọlọ́run sọ kalẹ̀ fún ànábì náà nù tànábì yóò sì mà tí ìkànnú àwọn òbí rẹ méjèèjì bá wá dàgbà sí ọ lọ́dọ̀ àbáwọn méjèèjì dàgbà sí ọ lọ́dọ̀ àbí ìkànnú wọn lọ dàgbà sí ọ lọ́dọ̀ fala taqul lahuma uffin ṣí ọ lásán ò gbọ́dọ̀ sí wọn ni wala tanharihuma ọ sì gbọ́dọ̀ jágbe mọ́ wọn tí fọ́lọ́n tí wọn tó bá jẹ́ 5 tí ẹ gbọ́dọ̀ wọ 6 tí wọ́n bá wà 5 tí ẹ gbọ́dọ̀ wọ níbi 4 or 3 ni wa qul lahuma qawlan karima ọlọ́run ni máa sọ ọ̀rọ̀ tó jọ́rọ̀ àpọ́nlé sí wọn kò sí mọ́ ti wọ́ yàyàkúyà tó ọmọ bá fẹ́ ṣe rí burúkú ẹ̀sán yàkúyà kìí ṣe wọ́n lánìkan gbà lára ìyá rẹ̀ àti bàbá rẹ̀ o níjọba ìlú bá díìlì pẹ̀lú bàbá rẹ̀ àbọ́lọ́run bá yọ tán tí yóò díìlì pẹ̀lú bàbá rẹ̀ mọ́jọ jásípé wọ lọ́sọ̀kùnfà kí ni o ìbànújẹ́ fún ni kọmọ́ bá rúgi oyin níwájú ọlọ́m Olúwa ní wa qul lahuma qawlan karima ẹ má sọ̀rọ̀ àpọ́nlé sáwọn òbí yín méjèèjì níta nàbí mọ́ wánu ànábì tí ó sì máa bá ṣe báyà àti bàbá lò waqfid lahuma janaha dhulli minar rahma wá rẹ yí apá rẹ lẹ̀ ní rírẹ̀ ti yẹpẹrẹ fún wọn ìgbáyà yìí ni àwọn àfáwà ńlẹ̀ káàrọ̀ jíire lẹ́lòmíín ti tú ni sí pé wọ́n nítọ̀ máa kúnlẹ̀ fún wọn máa dọ̀bálẹ̀ fún wọn kóró gbá lẹ́nu ẹrú ẹni bá tú bẹ́ẹ̀ ìtúkùtù ni ọlọ́run sọ yẹn ẹ̀rì ọ̀rọ̀ ń bọ̀ lórí yìí náà lẹ́kùnrẹ́rẹ́ lọ́jọ́ wájú insha Allah ọlọ́run waqfid lahuma janaha dhulli minar rahma ìyẹ́ apá rẹ̀ ìrẹ́lẹ̀ fún wọn ní ti ìyẹpẹrẹ ẹ̀rì àti àánú wa qul rabbi irhamuhuma kama rabbayani saghira ma wá ṣàdúrà fún wọn pọ́lọ́ ń bá ń kẹ́ wọn bí wọ́n ṣe kẹ́ mi ń gbà mo wà ń kékeré àbí jù bẹ́ẹ̀ lọ sáà nàbí ilé yẹn kọ́ wà lánàá pàgà ni ó mọ sọ pé kò mọ bá ṣe bá òbí ẹni lò á sí ẹ lè mú ìbá òbí ẹni lò lọ́dọ̀ rẹ̀ torí pé ọ̀gbọ́njú báyà àti bá bẹ́ẹ̀
oníkóró gbá lẹ́nu rú ẹni ó sọ bẹ́ẹ̀. Nínú Suratul Kahf Quran chapter 18 nǹkan bí àyà 80 sí 81 ẹ̀rí ọlọ́run tó sálàyé ọlọ́ni wa ammal gulam mo rò bí ànábì náà ló mú Kùránì ní wá kì í sẹ́lùmí lọ́dọ̀ rẹ̀ o ọlọ́ni wa ammal gulam ẹ̀rí fakana abawahu mu'minayn fakhashina an yurhiqahuma tughyanan wa kufra fa aradna an yubdilahuma rabbuhuma khayran minhu zakata wa aqraba ruhuma ẹjẹ̀ mọ́jà lu ayé ilé ìjábọ̀ sínú ayé àmì èyí tó tún lọ sílé ìtìjú yìí lọ òun náà ní Suratu Maryam Quran chapter 19 nǹkan bí àyà 12 sí 14 nígbà tó wá ń sọ ń pa anabi wa Zakariya àti Isa ibn Maryam ọlọ́run ní ya anabi wa Yahya tó ṣe ọmọ Zakariya ọlọ́run ní ya Yahya apè rẹ̀ Yahya tó jẹ́ ọmọ fún Zakariya khudhil kitaba bi quwwa ìwé tí mi ọlọ́run ọba sọ̀kalẹ̀ kó mú dání with seriousness serious pẹ̀lú ẹ̀ ẹ̀rí ìwé wo ní njọ́ náà lọ́hùn wọn àti ìbí Jésù kọ̀nfàmù ni ẹ̀rí àbí ká sọ pé ńgbà wọn bí òun náà wà ń kékeré ẹ̀rí torí wípé bàbá tó bí Yahya tá mọ̀ sí Zakariya òun ló tọ́ ìyá tó bí Jésù tá mọ̀ sí Maria òun ló tọ́ dàgbà látara pé àǹtí ni ìyá tó bí Yahya jẹ́ sí kíni o ló jẹ́ sí ìyá tó bí Jésù tá mọ̀ sí Maria bí ìgbà tí èèyàn gbọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ńlé ọkọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìyá Jésù rí lọ́dọ̀ kíni o lọ́dọ̀ ìyàwó anabi Zakariya ní ló wá bí Yahya ní ló wá dàgbà lódòjú sí ọlọ́run ní kúfẹ́ kitaba bi quwwa ìwé tí wọ́n ń sọ ń jọ́nà lọ́wọ́ náà ní Taura ìtọ́lọ́n sọ kalẹ̀ fún anabi kíni o anabi Musa alayhi salatu wassalam torí wé tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ fún anabi Musa òun náà ní kíni o ummu kutubil israhiliya gbogbo ìwé tọ́lọ́n sọ kalẹ̀ fún anabi Israeli pátá ọmọ anabi tó wá látara Israeli pátá ìwé tọ́lọ́run fún Musa ò ní mọ́dà gbogbo ẹ̀ ó ní yá gbogbo wọn èyí tó kún tẹ̀lé lẹ́yìn torí Olúwa ní khudhil kitaba bi quwwa ìrẹ́ Yahya serious pẹ̀lú tíra tí wọ́n náà dé bá ńlẹ̀ tí bàbá rẹ̀ náà dé bá ńlẹ̀ ẹ mú dání pẹ̀lú ọwọ́ tó da wa ataynahu li hukma sabiyya ọlọ́run láti kékeré láti fún Yahya láti fún lọ́pọlọ àṣẹ lórí pípé àṣẹ bí àwọn ṣùẹ̀ bí àwọn táwọn ṣe kí ni o táwọn sọ̀rọ̀ wọn yìí ọlọ́run ní wa hananan min ladunna ẹ̀rí àwa ṣe láláàánú ọmọ látọ̀dọ̀ wa ni wazaka àṣẹ lọ́mọ tó mọ́ tí èso ọmọ pátipàti wa kana taqiyyan ó sì jẹ́ olùbẹ̀rù àwọ̀ ọlọ́run ọba ni ẹ̀rí wa barran bi walidayhi ọlọ́run látún ṣe olóríire ọmọ tí fi dáadáa báyà àti bàbá ẹ̀ lò alọ́lọ́run sọ yìí kalẹ̀ fún kì í ṣe Muhammad náà ni bí ọba sí ẹ̀wà mọ̀ tẹ́lẹ̀ ń gbòlúwa ti ń sọ yìí kalẹ̀ fún ṣé ẹnu ẹnìkan tó gbà bí yorùbá fẹ́ ṣòfò kó mọ̀ sọ pé ànábì òní máa ń pamọ́ sí báyìí ẹni àti bàbá ẹni lò káwá béèrè pé mahujjati káwá máa burhanu káwá máa dalilu kílẹ̀ rí ẹ kílẹ̀ evidence ẹ kí ni proof ẹ kò nítorí pé ọ̀gbọ́njú báyìí ẹ kò gbọ́njú bá bàbá ẹ nígbà tí ìwà gbọ́njú báyìí àti bàbá rẹ̀ ní sẹ́yìn wá ní kọ́lọ́ mọ́sọ́dà ànábì ọlọ́run kò gbọ́njú báyìí kò gbọ́njú bá bàbá rẹ̀ ní sọ́lọ́ ní kíyẹn mọ́sọ́dọ̀ jí sí ọlọ́run ọba ṣe lẹ́yìn 40 ọdún ẹ̀rí ọlọ́run walam yakun jabbaran asiyya Zakariya Yahya tí sọmọ Zakariya kìí ṣe ajẹni ń pa ọmọ kìí sọ dájú ọmọ kìí ṣe kà bákan náà kìí sì ṣẹlẹ́ṣẹ̀ ọmọ ni ẹ̀rí irun tó wá sọ ní iná lọ́lọ́run sọ ń pa ìkejì rẹ̀ tá a mọ̀ sí Isa torí kejì là á mọ̀ pé àti pé Isa fún Yahya ni gbogbo náà age mate náà ni wọ́n ọjọ́ orí wọn ò jìnnà síra wọn ní ọjọ́ orí wọn ò jìnnà síra wọn ní nígbà tá Ànábì Isa náà sọ̀rọ̀ qala inni Abdullah ó lẹ́rú ọlọ́run ọba ni mí nígbà tí ń wà ń kékeré tí ń mú yàn lọ́wọ́ náà ní tí ń sọ̀rọ̀ lọ́mọ tí ò tí tọrọ sọ ataniyal kitab Olúwa fún mi ní ìwé tọ́lọ́run fún ó yàtọ̀ sí tí ó bá ń lẹ̀ tẹ́lẹ̀ tá a mọ̀ sí àtàwọ́rá òun náà ni al-Injil ẹ̀rí wa ja'alani nabiyyan ọlọ́run sì ṣe mí lánàbí ọlọ́run ọba wa ja'alani mubarakan aynama kuntu ọlọ́run wá ṣe mí lọ́mọ alálùbáríkà gbogbo bí mo bá dé àlùbáríkà ń tẹ̀lé mi kiri ni àbẹ̀rẹ̀ kó mọ́sálásí ṣe bẹ́ẹ̀ fáwa náà ó ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ tiwa náà gbogbo bí wọ́n bá dé kálùbáríkà ọmọ fi wọ́n lẹ̀ kó mọ́ tẹ̀lé wọn káàkiri gbogbo bí kíbi ni ẹ̀rí bákan náà ó ní wa awsaniya bis-salati waz-zakah ọlọ́run wá ṣe ó sọ àsọ́ọ́lẹ̀ fún mi pé ilé ayé tí mo wáyé kí n mójú tó rùn ó sọ àsọ́ọ́lẹ̀ fún mi pé tó zaka bá wowó mi kí n máa yọ máa dumtu hayyan lóǹdí wọn gbà tí n bá ṣe ń sẹ̀ ni mo gbọ́dọ̀ fi rún lẹ̀ mo gbọ́dọ̀ fi sàkálẹ̀ ni wa barran bi walidati ó wá tó sàsọ́ọ́lẹ̀ fún mi pé kí n ṣe dáadáa sí ìyá mi kò ní àti bàbá mi torí pé ìyá ló ní kò ní bàbá ilé lọ́pọ̀lọpọ̀ wọn kèfèrí mi ọgbà ní wàhálà tí wọn nù ǹjọ́ tí ó dalẹ̀ kálábùrẹ̀ ńlá tó mọ̀ pẹ́rù lòún rù bójú ò bá sì palábùrò kò ní mọ sáìsì tó dé sórí bẹ́ẹ̀ ni kò ọlọ́run ní kullu nabahi mustaqarrun fasawfa ta'lamun gbogbo ń tà fún yín lábárì
ẹ padà mọ̀ tó bá dọjọ́ iwájú ọlọ́run mọ́sà wà ládọ́run mọ́tọ́ bí ọ̀rọ̀ bàbá wa ni ó ní wa barran bi walidati olúwa ní ó pàṣẹ fún mi kí n mọ̀ ṣe dáadáa sí ìyá mi ẹ̀rí ta ní ń kà fún wa jàmá ntànàbí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún Muhammad ṣé tí ò bá ṣe àmọ́ bá ṣe báyìí àti bàbá ẹni ń bolúwa sọ̀kalẹ̀ fún yìí sẹ́nu èèyàn kan tó gbà á kò mọ̀ sọ pé ànábì ọmọ bá ṣe báyìí àti bàbá ẹ ló lè mú lọ́dọ̀ rẹ̀ ìwọ ò lè mú lọ́dọ̀ ẹ̀ nígbà wọn fẹ́ sílẹ̀kùn náà lẹ̀ fún ọ látàyè lọ sọ́run ni ẹ̀rí ìsá náà sọ ní walam yaj'alni jabbaran shaqiyyan ọlọ́run ṣe mí lálágídí ọmọ ọlọ́kàn líle bẹ́ẹ̀ ni eléri burúkú ọmọ ọlọ́run ṣe mí bẹ́ẹ̀ wassalamu alayya àláfíà ọlà ìkẹ́ kó máa jẹ́ tèmi yawma wulidtu lọ́jọ́ tí wọ́n bí mi wa yawma amut ọjọ́ tí ń bá fayé lẹ̀ wa yawma ub'athu hayyan kódà ọjọ́ tọ́lọ́run bá gbé mi dìde àláfíà ọmọ bẹ pẹ̀lú mi náà ni ọlọ́run ní dhalika Isa ibn Maryam qawla al-haqq ilé ní òdodo ọ̀rọ̀ tí Isa ọmọ Maryam sọ látorí ìtẹ́ allathi fihi yamtarun ìtàwọn kèfèrí ń jà níyàn tí wọ́n ń dáwùtù ẹ̀ tí wọ́n nígbàgbọ́ sí lákòótọ́ jàmọ́ nínú suratul Ankabut Quran chapter 29 Quran chapter 29 kabi aya 8 ọlọ́run ní wa wassayna al-insana biwalidayhi husna ọlọ́run láti sàsọsílẹ̀ fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn lé ayé tó wáyé pé kó ṣe dáadáa sáwọn òbí ẹ̀ o ń gbólólúwa tí ń sọ èsì inú Kùránì tọ́lọ́ ń sọ kalẹ̀ fún Ànábì náà inú ẹ̀ náà ni ọlọ́run ní wa in jahadaka tọ́ tóbi rẹ̀ bá tiẹ̀ wá ṣe mùsùlùmí tó ya pàpá nkúrú tó ṣẹbọ ju nǹkan míì lọ bó tilẹ̀ já spain tó burú jù tó lówó fẹ́ ẹbọ yìí náà ni sọrí ìyá ẹlẹ́bọ tó jẹ́ ní àwọn àgbé pàṣán ẹ̀ sọ́wọ́ ẹ̀ ìwọ́kọ́ lọ́ọ́ di ìyá yẹn jẹ́ ìsìlámù mọ̀ dá púpọ̀ ìṣe dáadáa sóbi ẹni olúwa ò fi ẹ̀sìn tó kò fi ìlú tó kò fi àwọ̀ tó kò fi anything tó ẹ̀sìn wo àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọba àmọ́ papọ̀ olúwa ni wa in jahadaka litushrika bi ma laysa laka bi ilmun tí wọ́n bá fọ́ọ̀sì ẹ tí wọ́n bá ń jẹ ọ́ nípa àbá ń pa ẹ́ láṣẹ wípé kọ́ máa ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run báwọn náà ṣe ń ṣẹbọ afẹ́nu sí ẹbọ afọkànsí ẹbọ afárásí tí wọ́n sì tó ṣe pé ọ̀nà tó ń gbà ṣe ni kò tiẹ̀ yé wọ̀wọ́ ò tiẹ̀ fẹ́ kó yé ọ torí mi olúwa rẹ ò fẹ́ kó yé ọ níbi tí ń fẹ́ kọ́ ṣe orí yẹn ni wọ́n jòkó tì ọlọ́ni fala tuti'huma má tẹ̀lé wọn níbẹ̀ yẹn o má tẹ̀lé wọn níbẹ̀ yẹn ilayya marji'ukum torí pé àtiwọ́ àtàwọn kálukú yẹn padà sọ́dọ̀ ọlọ́njọ́ kan o fawunabbi'ukum bima kuntum ta'malun ṣàyé tán o àwa fún yín ní ìròyìn tí kálukú gbáyé ṣe gbé bá déwájú ọlọ́run ọmọ lè gbaná lọ kí bàbá àti ìyá kan gba àlìjánná lọ bàbá àti ìyá lè gbaná lọ kọ́ ọmọ gba àlìjánná lọ ṣùgbọ́n gbé bá wà láyé nítorí wàá bá fẹ́ kẹ́ fi bára yín lò nínú dáadáa náà lẹ́ fi bára yín lò ànábì tí wọ́n ní ọ̀lẹ́kọ̀ọ́ má ṣe báyà àti bàbá ẹni lò torí wípé kò gbọ́njú báyà àti bàbá ẹ̀ àwọn náà lolúwa sọ àyà táǹkà kalẹ̀ ẹlẹ́ yìí fún o bẹ́ẹ̀ tó wọnú sórọ́tù Luqman the same thing náà ní àyà 14 sí 15 wawassayna al-insana biwalidayhi ọlọ́run lásà sọ́ọ́lẹ̀ fúnra ọmọnìyàn kó ṣe dáadáa sáwọn ìyá ẹ̀ o hamalatihi ummuhu wahanan ìyá tó yẹ pé ó gbé oyún rẹ̀ ní pẹ̀lú ìnira wahanan ala wahanin pẹ̀lú ìnira lórí ìnira wa fisaluhu fi a'amayn ó sì tún wá tọ́jú rẹ̀ àti ìgbé oyún àti ìtọ́jú rẹ̀ náà ó fún lọ́yàn ó tọ́jú ẹ̀ fún odidi ọdún méjì ọlọ́ni anishkurili waliwalidayka ilayya al-masir máa dúpẹ́ fọ́lọ́run bọ̀ bá sì ti ń dúpẹ́ fọ́lọ́run máa dúpẹ́ fáwọn ìyá rẹ̀ náà alọ́lọ́run ṣe léyìí fún èyí sàmìnẹ́bì tí ò lẹ́kọ̀ọ́ ń pamọ́ sí báyìí àti bàbá ẹ nílò náà ni lẹ́nu tiẹ̀ kàlà kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ànábì lọ́lọ́run ṣe léyìí kalẹ̀ ẹlẹ̀ fún ó tó kì í délédélé ó kì ọmọ délédélé ó kì ìyá náà délédélé nítorí yẹ kó máa jẹ́ ìwọ̀ tó yẹ kó máa fún ìyá ẹ̀ ó ṣàlàyé ẹ̀ pé ìyá rẹ̀ tó yìrù oyún pẹ̀lú ìnira lórí ìnira àti rúru oyún rẹ̀ àti fífún ẹ lọ́yàn gbogbo ẹ ń lọ bí ọdún méjì tá a bá sí gbogbo ẹ papọ̀ bọ́ọ̀bá ti ń dúpẹ́ fọ́ba tó dá ẹ máa dúpẹ́ fún ìyá tó náà sí kíni tọ́lọ́ ń lò lé sábà bí rẹ̀ ní torí pé gbogbo yín ń kọ́ ẹ padà sọ́dọ̀ ọlọ́run o tọ́mọ wá jẹ́ ènìyàn wa in jahadaka ala an tushrika bi tọ́mọ wá ń fọ́ọ̀sì ẹ pé kí wọn náà máa ṣẹbọ báwọn náà ṣe ṣẹbọ fala tuti'huma má tẹ̀lé wọn wa sahibuhuma fi dunya ma'rufa ṣùgbọ́n ilé ayé tó wáyé ṣe dáadáa sí wọn ìyá pé wọ́n ń ṣẹbọ ọ̀hún fi sọ́wọ́ rẹ̀ má bá kú lórí ẹ̀ èyí tó yẹ kó dáwọ̀ náà lójú pé wọ́n jìyà ṣùgbọ́n yàtọ̀ lọ́nà ni mọ́jọ jẹ́ ya tiẹ̀ ẹ̀rẹ̀ gbogbo ẹ̀ lànàbí sàlàyé fún wa ni so òwe èèyàn kó ṣe máa sọ pé ànàbí ọmọ nípa àlè kẹ́kọ̀ọ́ bá ṣe báyà àti bàbá ẹ̀ nílò tó ń bọ̀ láti wá ń kọ́ ìtànkà yìí tí èsè inú Kùránì ni àbínú bíbélì rèé àbínú Táórà ni àbínú tẹlifóòdù ni àbínú fẹ́dà ni inú àwòwé kíwèé àwọn ẹlẹ́sìnkẹsìn míì bẹ́ẹ̀ lè ríru tẹ́ ń rí inú Al-Kùránì yìí nínú ẹ̀ ní ti dáadáa ìwà ń sọ fún wa ní Suratu Al-Ahqaf Quran nǹkan bíi aya 15 sí 18 ọlọ́run tó sàlàyé ń bẹ̀ pé wa wassayna al-insana biwalidayhi ihsanan
ọlọ́run la sàsọ́lẹ̀ fọ́mọnìyàn pé kan ṣe dáadáa sáwọn òbí wọn o hamalati ummuhu kurha ìyá ru oyún ẹ̀ pẹ̀lú ìnira wada'atuhu kurha nígbà tí ó tún sọ kalẹ̀ náà àti sọ kalẹ̀ ìnira náà lọ bá dé wa hamluhu wa fisaluhu 30 shahran àti ríru oyún àti fífún lọ́yàn gbogbo ẹ̀ ń lọ bí 30 oṣù ànábì tí ò ní mọ̀ nípa kí ni ọmọ sí báyà àti bàbá ẹ nílò ní analyze gbogbo ẹ̀ nísìn gba iye analyze lábẹ́ pé 30 oṣù ibẹ̀ làwọn àfáà ti mú wípé at least téèyàn bá bímọ ní oṣù mẹ́fà àní sọ pé ó ṣe sí náà ẹ̀rí tó bá bí ọmọ lóṣù mẹ́fà but tó bá less than oṣù mẹ́fà ó yẹ kán fura sí ó yẹ kán fura sí mọ́ tó bá bí lọ́mọ oṣù mẹ́fà ní ó sì lọ déédéé ni ẹ̀rí ó lọ déédéé ni ó lọ déédéé torí pé ọdún méjì láyé ṣe kí ni o a fi fún ọmọ lọ́yàn gẹ́gẹ́ bí Kùránì ṣe sọ ni so látàrí eléyìí ọlọ́run bá tẹ̀síwájú ọlọ́run ní hatta idha balaga ashuddahu wa balaga 40 sanatan wọ́n wá bí ọlẹ̀ tán wọn ò sinmi lérí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ń dààmú lé ọ lórí bọ́ọ̀ ṣe jẹ́ èèyàn wọ́n ń fìtínà lé ọ lórí ni tó fi wá di ọmọ tó dàgbàdo ọmọ 40 ọdún ẹ̀rì qala rabbi awzini an ashkur ni'mataka allati an'amta alayya ń ta fẹ́ lọ́dọ̀ rẹ̀ náà ní kó máa dúpẹ́ fọ́ba tó dá ẹ̀ ẹ̀rì látara ìdẹ̀ra tí mi ọlọ́run bá ṣe fún ẹ wa ala walidayya àti ìdẹ̀ra tí mo ṣe fáwọn òbí rẹ ni wọ́n ní a'mala saliha kọ́ sí máa ṣiṣẹ́ rẹ̀ èyí tí ó yọ ọlọ́run ọba nínú tínú tí ẹnu fi dùn sí wa aslih li fi dhurriyyati ma wá ṣe ládùúgbà pé tọ̀ yóò dá fún mi yóò dá fáwọn àrọ́mọdọ́mọ tèmi náà o inni tubtu ilayka wa inni minal muslimin mo túbá kúrò nínú àwọn àṣìṣe tí n bá ṣe èrè ọlọ́run forí jì mí mo jẹ́ kan nínú àwọn olùgbàgbọ́ nínú àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí lákòótán jàmá àwọn tí wọ́n jẹ́ òbí ẹni ọ̀dọ̀ ànábì náà láti kọ́ gbogbo ẹ̀kọ́ bí èèyàn ṣe fi bá wọn lò ó sì pín àwọn ẹ̀kọ́ ní ànábì pín sí méjì lábẹ́ méjèèjì lọ́pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí wá jẹ jáde jantirẹrẹ ẹ̀rí birru alwalidain ìṣe dáadáa sí àwọn òbí ẹni méjèèjì ẹ̀rí abala kanu lábẹ́ ìṣe dáadáa ní ẹrù pọ̀ nílẹ̀ dáná nábì fi kọ́ wa lẹ́kọ̀ọ́ abala ẹlẹ́kejì òun náà ni uququl walidaini ìṣe àìdá sáwọn òbí méjèèjì fal awwal ma'murun wa dhani manhiyyu anhu wa mahsurun alákọ̀ọ́kọ́ ni ọlọ́run ọba pàṣẹ ó ṣe lọ́ranyàn ẹlẹ́kejì olúwa ṣe léèwọ̀ pa gbọ́dọ̀ fi bá wọn lò ó sọ yìí tá a fi bá wọn lò ó sọ yìí tá a gbọ́dọ̀ fi bá wọn lò yìí tá a fi bá wọn lò náà là ń sọ látàárọ̀ yìí tá a mọ̀ sí birrul walidain ìṣe dára sóbi ẹni ànábì ló kọ́ wa inú Kùránì tó lè wá sọ kalẹ̀ láti rí kódà àlàyé ẹnu ànábì tá a mọ̀ sáàdéèsì ẹ̀ súnà rẹ̀ òun náà tó ṣàlàyé irú ànábì yẹn lọ́mọ ọ̀sẹ̀ nígbà ọ̀pọ̀lọpọ̀ ká súnà yìí Kùránì ẹ̀ mà yìí súnà ẹ̀ mà ẹ̀ ṣe ní mo sọ̀sọ́kùsọ̀ ẹ fẹ̀ tẹ́lẹ̀ ń lè palàpalàpa wọ́n lè kóòtù Exodus Genesis kí ló kàn wọ́n mùsùlùmí pẹ̀lú gbogbo orú yìí bẹ́ẹ̀ kan ọba mọ lẹ́tà kan nínú bíbélì ni kò díwà àlùjánnà rẹ̀ ìwọ̀dìgẹ́yà kan lóhùn ní màgà kan pa Kùránì ni òun sì náà ti lò gbàgbé ẹ̀ ẹnìyẹn ti forí rẹ̀ sọ́fà. Ànábì sallallahu alayhi wa sallam ní hadisi Abi Abdurrahman Abdullahi ibn Mas'ud wali al-Kufa fi zamanihi radiyallahu ta'ala anhu wa arda lọ́nba ni yọ́nu sí bàbá náà wani sa'altu Rasulullahi sallallahu alayhi wa sallama qultu Abdullahi ibn Mas'ud wọn láwọn béèrè lọ́dọ̀ ànábì àti wọ́n jọ bẹ̀rẹ̀ Islam nílùú Makkah pẹ̀lú ànábì ni mo ń sọ yìí Abdullahi ibn Mas'ud ẹ̀rí olóhùn béèrè lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallama pé ya Rasulallah eré òjíṣẹ́ Ọlọ́run ayyul amal afdal iṣẹ́ wo ló lọ́lá jù téèyàn lè ṣe láyé qal ànábì ni as-salatu ala miqatiha òun náà ni kéèyàn máa kírun sásìkò ẹ̀ àyè kírun kásìkò tó àyè sì jẹ́ kásìkò òun lọ ká tó kí a máa ń kí ń between ni nígbà tó bẹ̀rẹ̀ before kásìkò ẹ̀ tó tán ìgbà tó lọ́run wa nínú kí náà qultu Abdullahi ibn Mas'ud ni agbọ́ pọ̀ ní iṣẹ́ tó dáa jù ní kéèyàn máa kírun lásìkò ẹ̀ thumma ayyu lẹ́yìn ìrun kíkí yẹn ń kọ́ iṣẹ́ rẹ̀ wo ló tún kù tí Ọlọ́run bá bàrà ànábì ní thumma birrul walidain ìmá ṣe dáadáa sáwọn òbí ẹni méjèèjì ní o ànábì yẹn lẹ́nìkan wà lánàá pàgà bá lè mú inú ẹ̀kọ́ tí ò yá ànábì tí ò sí ń ta tiẹ̀ lè rí mú lọ́dọ̀ ẹ̀ rárá òun náà ni ẹ̀kọ́ bí yẹn ṣe bá yẹni àti bàbá ẹni lò mọ́ ní kí pé ṣọ́ọ̀ṣì rìn ṣọ́ọ̀ṣì sí nǹkan mú ẹ̀rí tó rọrọ̀ tó yẹ pé téèyàn bá mú kùrùtùkù tán téèyàn mú kú mu tán jẹ́ tó mú gégé mú tán kò gbọ́dọ̀ mọ́ nígbà tí ẹ ń sọ irú ẹ̀ gan
ó yẹ kójú ọ̀la tó bá kan tà nábì ni ìyẹn ni òun mi tọ̀sán sọ̀tà kékeré kan tó ṣẹlẹ̀ sí kan náà àfa wa dáadáa ní ọmọ ìyá wa al-Ustaz Mas'ud ibn Uthman alágbàlá hafizahullahu wa saddadallahu ila al-khayri khuttah ọlọ́run kó bá ní ṣe dáadáa fún wa tàwa náà àti gbogbo àfa wa lápapọ̀. ohun mìíràn tí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn ni nígbà tí wọ́n fi máa ń ná Kánò táwa náà ti ná bẹ́ẹ̀ rí síwájú káwọn ẹgbẹ́ tó máa ná bẹ́ẹ̀ ni bóyá àwọn náà ń gbọ́ mi báyìí ẹ̀rí láti máa lọ ra tíra máa lọ oríṣiríṣi wá níjọ́ náà lọ́dún náà lọ gbogbo ìgbà táwọn sọ yìí ní ìsọ̀rọ̀ ogún ọdún ní tiwa sí ẹ̀dínlẹ́ lọ́gbọ̀n ọdún. náà wọ́n ní àwọn wá ń lọ níjọ́ kan ní táwọn tráfù bẹ́ẹ̀ wọ́n gbéra láti lọrin wọ́n lọ sí Kánò lè ọ̀rajà náà ni. àwọn wà nínú mọ́tò tí wọ́n wà láwọn evangelical kínní àwọn sọgbìrì sápá à ń jí ìrere káàkiri lórúkọ Jésù ni ló wá bẹ̀rẹ̀ wá sí ẹnu mọ́tò ni ìyẹn sì ṣe wàhálà ni so ṣèbí yóò sọ tiẹ̀ tán láyé bá gba mùsùlùmí náà lè sọ gbogbo kálukú wá jọ nílùú náà ni ó wá ń ṣe wáàsí rẹ̀ tó ló ń ṣe lọ ní ńlànà tí wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní ta ẹnu bá nàbì sallallahu alaihi wasallam ni torí pé àlè fẹ́rú ẹ̀kú lọ́rọ̀ tí wọ́n ní báwọn bá ti bá nàbì jẹ́ ni so èèyàn wá arínú yín tó bú ànábì sí èèyàn wá ní káwá bú Isa ṣe jẹ́ ti yín ẹ̀yin ṣe jẹ́ tiẹ̀ àti Isa àti Musa àti gbogbo wọn àwàlá ni wọn kì í ṣẹ̀yìn torí ẹ̀rìn ìlànà wọn ni torí ẹ̀lẹ́ni kò fi lè bú Jésù ní kọrí mùsùlùmí nǹkan torí ẹ̀ ti burú kó náà mọ́ bá wọn bú Jésù á béèrè pé àbí kẹ́nìkan bú Muhammad nísìn inú àwọn tí èsè mùsùlùmí kéèyàn tó jẹ́ mùsùlùmí náà máa sọ pé wọ́n sì bú Jésù náà orí rẹ̀ burú nù orí àìfìtọ́fọ̀gbẹ Muhammad tó bú olóríire ni Isa tí wọ́n bá bú padà tí ṣe Jésù ni olóríire ló náà àwọn la ní àwọn kan wọn ni wọn tọ̀ lákòótán òun bá bẹ̀rẹ̀ sí ní rántà nábì mọ́nu torí pé wọn bá ti rántí ẹ̀ mọ́nu ọjà wọn ò tí ì tà afáwa tí mò ń sọ yìí wọ́n ní ọkùnrin kan tí ó jẹ́ Haúsá tó náà jòkó ọtí ń rùn lára inú lẹ́nu ẹ̀ tó ti mọ̀mọ́kùmù láti gáràjì kan tó gbéra ni gbà tí arákùnrin nì tó bọ́ọ̀ débi pé kó mọ tánìṣì méjì ànábì kó mọ wọ́n ní máa yẹ ṣe kí ni o ó dìde lẹ́ẹ̀kan náà ni tó lọ aṣọ ọmọ ọlọ́run pé okùn méjì ó bọ́ ọlọ́run lélẹ̀ ni pé kí dírẹ́fà park kíákíá lọ́sìn lè mọ bú ànábì mi kíníkan ó tán àbí ọ̀tán ẹ̀rí ọ̀pọ̀ ń bó ṣe mọ̀mọ́kùmù ń bò kọ́rọ̀ ànábì orí ẹ̀ pé wá kíákíá wọ́n sì fẹ́ gbà pa àgbà pé tọ̀ orí ẹ̀ pé ọ̀mọ̀mọ́kùmù nǹkan ọmọ jẹ́ ńlágbárí ẹ̀ abá wọ́n sì mọ tàbùkù ànábì sallallahu alaihi wasallam ìwọ ọ̀pọ̀lọpọ̀ wà dákẹ́ ẹlòmíín ṣe pé ti ajá ní gbó ni ẹja máa wò ń ran ẹlòmíín náà sì dákẹ́ bóyá torí tara wọn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi ni. Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu wa arda wọn làwọn béèrè lọ́wọ́ ànábì pé sẹ́wò ló dáa jù téèyàn máa ń ṣe nínú sí àfarasí o kì í ṣe ta fọkàn sí o tó jẹ́ iṣẹ́ gbàgbọ́ ju ẹni iṣẹ́ àfarasí lọ bọ̀tí iṣẹ́ àfarasí ìtọ́ ga jù nínú ànábì nínú lásìkò ẹni èwo ló wá tẹ̀lé yẹn ànábì ní birrul walidayn ìmọ̀ sí dára sáwọn òbí ẹni méjèèjì onílẹ̀yìn náà tó ń béèrè pé ó tó nírí ànábì al-jihadu fi sabilillah ìmọ̀ jagun sójú ọ̀nà ọlọ́run ẹ̀rí inú sunan al-hadith ta sọ yín bẹ́ẹ̀ nù sọ yà imam al-Bukhari wọ́n fi sunan al-imam Abi Dawud as-Sijistani rahmatullahi alayhi ọlọ́run bá ní fọ́rún kẹ́ bàbá náà min hadith Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala an ọlọ́run kọ́ bá ní yọ́nu sí àbí ànábì náà Abu Sa'id al-Khudri anna rajulan hajara ila rasulillahi sallallahu alayhi wa sallam min al-Yaman wọn lárakùnrin kan wá láti ìlú Yemen ó wá bá ànábì nílùú Madina ni faqal ànábì wá sọ fún pé hal laka ahadun bil Yemen ǹjọ́ ní mọ̀lẹ́bí nílùú Yamani tó ti ń bọ̀ ǹjọ́ lẹ́nìkan níbẹ̀ inú àmọ̀lẹ́bí rẹ̀ qala abawaya ó ní bàbá mi ń bẹ ń bẹ ìyá mi ń bẹ ń bẹ bàbá mi ń bẹ ń bẹ ìyá mi ń bẹ ní Yemen tí mo fi wọ́n lẹ̀ sílé ànábì ní afinalak sáwọn méjèèjì yọ̀ǹda fún ẹ̀kọ́ tó mọ̀ bọ̀ wá bá mi ń lu Madina ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tí wọ́n yọ̀ǹda fún ẹ̀kọ́ tó mọ̀ wá bá mi ń lu Madina ẹ̀rí qala la ó lọ́wọ́ gba yọ̀ǹda àwọn méjèèjì bí ọmọ sanlé wa bọ̀rẹ̀ ànábì Madina ni ó wọ́n gba yọ̀ǹda wọn ó gba yọ̀ǹda wọn kì ànábì ní irji ilayhima ọ̀yá àdíká tó dijú àyà lọ padà bá wọn nílùú Yemen lọ bá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ nílùú Yemen fasta'dhinihima kọ wá gbá yọ̀ǹda àwọn méjèèjì pọ̀ fẹ́ wá sọ́dọ̀ mi fàyínní ráfínà alákàfàjáhìd tán bá wá yọ̀ǹda fún ẹ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ bá yọ̀ǹda fún ẹ pé má lè bá nábì ń lu Madina wá bá mi ogun tó lọ fẹ́ jà tẹ̀láwọn sọ́jà lọ sójú ogun gbà náà wà ilá fàbẹ̀rẹ̀hìmá tí wọn ò bá wá yọ̀ǹda fún ẹ kó padà wá bá mi ń lu Madina láti bá wọn sọ́jà sí lọ sójú ogun jòkó pẹ̀lú wọn máa ṣe dáadáa sí wọn kóró gbáò
lẹ́nu ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn tí wọ́n bá lánàbí ọmọ bá ṣe bó bí ẹni àti bàbá ẹni àti ẹni lò kóró gbáwó lẹ́nu yín ni ẹ̀rì. Fafi hadisi al-imam Jabir ibn Abdullah ọlọ́run bá ní yọ́nú sí Jabir bá ní yọ́nú sí Abdullah ibà bẹ́ẹ̀ agbàdí sí ni wa al-imam Abu Abdullah ibn Majah al-Qazwini ọlọ́run bá ní yọ́nú sí gbogbo wọn. Wọ́n lánàbí sallallahu alaihi wasallam arákùnrin kan wá bá ní ya Rasulullah ìrí òjíṣẹ́ Ọlọ́run inna li malan wa waladan mo ní owó mo sì ní ọmọ wa inna abi yuridu an yajtaha yani ya'khudha mali ṣùgbọ́n bàbá mi ó fẹ́ gba owó ọwọ́ mi ó fẹ́ gbà bàbá mi fẹ́ gba owó ọwọ́ mi faqal kila nabi wá sọ fún anabi ni anta wa maluka li abika ìwọ àti owó tó ní bàbá rẹ̀ lónìí bàbá rẹ̀ wá fẹ́ gbowó on complain sanabi yẹn lè mọ̀ sọ pé kò mọ̀ sí báyìí àti bàbá ẹni lò torí pé ò gbọ́njú bàbá àti ìyá ẹ̀ nígbò tí ó sì ti gbọ́njú bá ní kìí sòjì sí Ọlọ́run tó lè wá ránṣẹ́ sí mọ́ kìí sòjì sí Ọlọ́run tó lọ́run fún lóye àti ìmọ̀mọ́ Ọlọ́run níjà ara padà sí ibú gbogbo ọ̀nà tó bá gbà Ọlọ́run níjọ́ mọ̀nà ọ̀dọ̀ wa bí yẹn bá sọ irú ẹ̀ bẹ́ẹ̀ jàmọ́ àpàdà sí ibú ti bá wallahi àpàdà sí ibú ti bá àfi ká máa bẹ Ọlọ́run bá ní mú kúrò nínú oru wàhálà bá ní jàmá kódà Ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ dé level wípé inú ṣe dáadáa sóbi ẹni méjèèjì òun náà ni kéèyàn tó máa ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ wọn nígbà wọn ò bá sí láyé mọ́. Ànábì tó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ìmọ̀ ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ òbí ẹni bí ìgbà téèyàn ń ṣe dáadáa sí kíni o bí ìgbà téèyàn ń ṣe dáadáa sí bàbá ẹni àti ìyá ẹni àwọn tí wọ́n jọ̀rẹ́ ìyá èèyàn ọ̀rẹ́ bá bí èèyàn àwọn alásùnmọ́ bàbá èèyàn àti ìyá èèyàn nígbà tí ò bá sí ìyá ẹni àti bàbá láyé mọ́ ìwọ̀ táwọn máa ń fún ìyá ẹni àti bàbá ẹni Ànábì tó fẹ́ ká máa fún àwọn náà sanabi ẹlẹ́ máa sọ pé kò lẹ́kọ̀ọ́ mọ́ sí bá àlè mẹ́kọ̀ọ́ mọ́ sí báyà àti bàbá ẹni lò látọ̀dọ̀ ẹni. Al-Imam Abu Abdurrahman Abdullahi ibn Umar ọlọ́run bá ní fọ̀rùnkẹ́ bàbẹ́ láti ṣe dáadáa tó pọ̀ fún wọn ẹ̀rí. Bàbá yìí ni kana mashiyan bi tariqi Makkah ó kú ń lu Madina àwọn lọ sí Makkah imma li ada'i al-umrati aw li ada'i al-hajj bóyá hajj ni wọ́n fẹ́ lọ sí ní àbí umrah. Famarra bihi a'rabiyyun wọ́n ní lárúbáwó kó kan bó ṣe kọjá lẹ́gbẹ̀ẹ́ Abdullahi ibn Umar ni ẹ̀rí. Faqala Abdullahi ibn Umar wá sọ báyìí pé alasta fulan ibn fulan sí èsè wọ́n ní lágbájá ọmọ lágbájá ó dárúkọ ẹ̀ ó dákọ̀ bàbá tiẹ̀ náà ìyẹn lárúbáwó kó yẹn Abdullahi ibn Umar dárúkọ ẹ̀. Faqala bala ó ní bẹ́ẹ̀ ni ó kọ́ mi náà nù èmi náà lọ mọ ẹni tó ń sọ yẹn èrè Abdullahi ọmọ Umar èmi náà ni ẹ̀rí. Wọ́n ní fa'atahu himarahu donkey kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀rí ìbákasẹ́ tí Abdullahi ibn Umar ń gùn tó fi ń sìnrìn àjò as an means of transportation tó ń gbé lọ sí Mẹ́kà Abdullahi ibn Umar kàn fún arákùnrin lárúbáwó oko yẹn ni ẹ̀rí ó kàn fún ni faqala irkabu hadha ó ní ó yá gùn eléyìí ẹ̀rí ó ní gùn wa tawil imamata allati kanat ala ra'si láwà ní tó tún wé láti máa fi protect oòrùn àbí dust àti eruku àti yẹ̀pẹ̀ nínú desert Abdullahi ibn Umar ó tó gbé kúrò lórí ẹ̀ ó tó gbé fún lárúbáwá oko yẹn ni. Faqal àwọn tí wọ́n wá sí kí ni Abdullahi ibn Umar ní ushdud biha ra'saka ó yá ìwọ náà fi láwà ní ìkọ́ fi kọ́fọ̀ orí ẹ̀. Faqala lahu ba'du ashabihi àwọn tí wọ́n já wọn student ẹ̀ tí wọ́n bá sí ìrìn àjò wọ́n wá ń sọ fún Abdullahi ibn Umar wípé àtọ́ìta hadha al-a'rabiyyu himara kunta taruhu alayhi ọ̀fún lárúbáwá oko yìí ní rànkúnmí tó ń gùn tí ń fún ẹ ní fàyàbalẹ̀ nírìn àjò yìí tó fi ń fíìlì pé kò sí ìrìn àánú àjò ọwá gbé fún lárúbáwá oko yìí wa imamata kunta tashuddu biha ra'saka láwà nítọ́ tó fi kọ́fù orí rẹ̀ náà ni ọ tó gbé fún lárúbáwá oko yìí bákan náà. Abdullahi ibn Umar ní inni sami'tu Rasulullah sallallahu alayhi wa sallam èmi tí mo fi tí mi báyìí wọ́n sọ sí létí o pé wọ́n ní wọ́n pé kọ́ o mo fi tí ara mi gbọ́ lọ́dọ̀ An-Nabi sallallahu alayhi wa sallam tá An-Nabi ní inna min abarril birri an yasila ar-rajul ala wuddi abihi ba'da an yuwalla inú kéyìn ọjọ́ mọ́ rí òun ni kéyìn ó ṣe dáadáa sáwọn alásùnmọ́ òbí ẹni nígbà tí ó bá sáwọn òbí ẹni láyé mọ́. Wa inna abahu kana sadiqan li Umar sọrí bàbá alárúbáwó oko yìí bàbá rẹ̀ ọ̀rẹ́ ló ń bá bàbá mi tá mọ̀ sí Umaru ṣe ń gbà tí ń bẹ láyé ara Nábì láti kọ́
kẹ́nìkan wá dé ń sin kó máa sọ pé ànábì ọkọ wa lẹ́kọ̀ọ́ bó la ṣe kí ni jàmá bá a ṣe bá òbí ẹni lò àti ẹ̀lì rẹ́kọ̀ yẹn mú lára ẹ̀ lọ́fà wọn nítorí wípé kò gbọ́njú bàbá bẹ́ẹ̀ ni ọgbọ́njú bá yẹ ní parí jàmá nù hadisi Nafi' ibn al-Harithi ath-Thaqafi ọlọ́run kó mọ́sálá ìbáni yọ́nu sí bàbá náà wal hadithu kharrajahu al-imamu al-Bukhari fi kitabihi al-adab al-mufradi wa sahahahu shaykhuna al-allama al-muhaddith al-fahhama al-faqih abi Abdurrahman محمد ناصر الدين الألباني غفر الله والوالديه والجميع أموات المسلمين وبا حديث النواء إنان نفيع بن الحارث الثقفي لقب حديث النوان حديث ينبنه على أدب المفرد للإمام البخاري وصحاه الألباني ولا النبي صلى الله عليه وسلم النبي كل ذنوب gbogbo ẹ̀ṣẹ̀ láyé pátápátá lè dá máa ń ṣẹ̀ lọ́hùn o yu'akhiru Allahu minha ma sha'a ila yawmil qiyamah ọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ṣẹ̀ téèyàn bá dẹ̀ ṣẹ̀ ọlọ́run máa ń sọ̀yà rẹ̀ di ọ̀run ni ìsábà jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn níyà nípa rẹ̀ láyé ọlọ́run máa ń tọ́jú ìyà wọn di ọ̀run ni Ànábì ní àyàfi àwọn ẹ̀ṣẹ̀ mẹ́ta ìtumọ̀ onípa àwọn ẹ̀ṣẹ̀ mẹ́ta yìí èyí ó jẹ refreshment ìpanu ẹ̀ láyé at the same time yóò lọ jòríjìnà tó bá dal kìyàmà bọ́lọ̀n bá ń tọ́jú gbogbo ìjìyà ẹ̀ṣẹ̀ dé ọ̀run àwọn mẹ́ta yìí àtayé lẹ́yìn ó ti máa jẹ́ lọ́sọ̀hún àwọn mẹ́ta tá Ànábì wá dákọ òun náà ní kí ni o illa albagiyu kí ni wọ́n ń pè ní albagiyu jama òun lẹ́ni tí ọ̀sẹ̀ èèyàn téèyàn ń ṣẹ̀ kò tọ́ ìwọ lọ ń tọ́ kò wọ́ oníjà ìwọ lọ ń wá lóníjà kò bá ó jẹ́ ìwọ lọ ń bá tiẹ̀ jẹ́ kò sọ̀rọ̀ ẹ láìdá ìwọ lọ ń sọ tiẹ̀ láìdá káàkiri irú ìyẹn náà ń pè ní albagiyu yana bàbá wa máa ń kà ń jọ jímọ̀ níjọ ní àyà kan bẹ tọ́lọ́run fi sọ̀rọ̀ nínú suratu An-Nahl ọlọ́run ọba kọ̀ fún yín albagiyu wọn rántí pìlẹ̀ àyà nìmọ́ ni àwọn bàbá wa máa ń kà fún wa bẹ́ẹ̀ ní àyà inna Allaha ya'murukum bil adli wal ihsan wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi báyà ń zẹ̀wánu wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ìdánwò ní bagiyu nù ẹni tí ó ṣẹ̀ ni kéèyàn máa ṣẹ̀ ẹni tí ó bú ni kéèyàn máa bú ẹni tí ó sọ̀rọ̀ ekiri láìdá kí wọ́n máa sọ tiẹ̀ láìdá àti bẹ́ẹ̀ lọ ni irú yẹn náà ń pè ní bagiyu bẹ́ẹ̀ni tó bá níyẹn nínú attitude ẹ̀ kò ní kú láyé láì faragbẹgba bẹ́ẹ̀ ni tó bá dal kìyàmọ̀ yóò lọ jẹ original yà bẹ́ẹ̀ la rí inú ọ̀rọ̀ Abdullahi ibn Abbas inú student tá Ànábì kọ́ lẹ́kọ̀ọ́ náà ni wípé láwọ bágọ̀ jabalun ala jabalin lasọ́rọ̀ albagi dakan ó ní ọ̀rọ̀ ń dáni lójú bá Ànábì ṣe sọ yìí ó dáhùn lójú débi wípé tí àwọn òkè méjì bá wà òkè méjì tí wọ́n jọ ga déédéé bákan náà ìkan wá kọjá ààlà lórí ìkejì èyí tó kọjá ààlà lórí ìkejì yẹn oníláìpẹ́ láì jìnnà ọlọ́run ó sọ ọ́ dẹdun arinlẹ̀ ọlọ́run ó sọ ọ́ dẹni lẹ́lẹ̀ ó padà gbàgbé pé ó jẹ́ òkè láyé nígbà pé ní bágíyàn ipa bú tí máa ń kó ní sẹ̀mí ayé nu ẹ̀mọ́ yẹ ọ̀pọ̀lọpọ̀ láyé rẹ̀ ti dàrú kì í ṣe torí nǹkan míì ìkọjá ààlà lórí àwọn èèyàn náà ni. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kullu dhunubi gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá yu'akhiru Allahu minha ma sha'a ila yawmil qiyamah ọlọ́run ọba máa tọ́jú jìyà èyí tó bá wù nú rẹ̀ di alkiyama pẹ́ ní jẹ́ látàyé ọ̀run lẹ́ẹ̀ ti jìyà ẹ̀ Nábì ní illal bagya àfikọjá ààlà lórí personality àwọn èèyàn wa uquqal walidayn bẹ́ẹ̀ wá ní ìmọ̀ọ́sẹ́ ìyá mọ́ọ́sẹ́ bàbá gbólóhùn uququl walidayn ìmọ̀ọ́sẹ́ ìyá mọ́ọ́sẹ́ bàbá ní jàmá nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó bóòlù yẹn ṣe é ṣẹ̀ ìyá bóòlù yẹn ṣe é ṣẹ̀ bàbá bí kéèyàn ó máa yẹpẹrẹ wọn ká má bá bara wọn wọn pa wá láṣẹ tí ọba ti takotọ lọ́hùn kípa wá sì ká láti lè ṣe ká má ṣe é kan béèrè nǹkan típa wá ká láti ṣe fún wọn ká má ṣe fún wọn kan rán wá ń ṣe kípa wá ká àti jẹ ká má jẹ àti bẹ́ẹ̀ lọ ní ká máa bà wọ́n lójú jẹ́ ká bà wọ́n lórúkọ jẹ́ àbí a máa bú ìyẹ́ láyé ẹlòmíì débi ká fi máa fi pè ránṣẹ́ sáwọn náà tó rà Nábì ní la'anallahu man la'ana al-walidayn kò ní dáa fọ́mọ tí ń ṣépè fún ìyá rẹ̀ ara tàn sàbí pé bó lọ́mọ nǹkan tí rí òburú yóò sì máa ṣépè fún ìyá rẹ̀ Ànábì ní lódì lóòrèwé ni mò ń sọ ọlọ́gbọ́n ló lè yí ọmọràn ní ọmọ níta ń sọ náà ni pé tó bá bú ìyá èèyàn kan àtọ̀hún náà ó bú ìyá rẹ̀ òun gan ni ò wá ní dáa fún torí pé àwọn tó bú ìyá rẹ̀ kọ́ wọ́n ṣe kí ni jàmáà àwọn kan wọ́n jẹ̀bi òun ló kọ́ búya wọn tó bá wá rí bẹ́ẹ̀ òun ló búya rẹ̀ nígbà náà
kì í sàwọn tó búya rẹ̀ ni wọ́n búya ẹ̀. So lákòótán jàmá Ànábì ní wa uququl walidain ìmọ̀ ṣẹ̀yà máa ṣẹ bàbá ẹlẹ́kẹta nínú tá Ànábì dákọ̀ náà ní kí ni ọkọ̀ tí ataru rahim ìmọ̀ já okùn ẹbí ìmọ̀ náà ní ẹbí sí nǹkan kan bí ò bá tiẹ̀ lówó tí ó fún wọn látara pé ẹkọ́nọ́mì rí bó ṣe lóun rí jàmá kálukú náà lọ́mà bí kí èèyàn ọmọ lè wá àlàáfíà wọn béèrè wọn kọ́ Ọlọ́run sì ti sáyé dìrọ̀rùn ká tẹlifóònù wọn ara ẹ̀ náà ni wọ́n bá ní ṣe báyìí bá wà kéèyàn yọjú báyìí ò bá sí ká fi àti pé ohun ránṣẹ́ àti oríṣiríṣi gbogbo téèyàn fi lè so mọ̀lẹ́bí pọ̀ rẹpẹtẹ tí ṣe ọ̀rọ̀ òjòkó yìí nì pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Lákòótán Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ní yu'jilu li sahibiha fi dunya qabla al-maut. Ọlọ́run fi àwọn ọ̀ràn ẹ̀ṣẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ ẹ̀dá síwájú kẹ́dà ó tó kú. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ nílé ayé ẹ̀ ti bàjẹ́ látara pé ṣe kí ni ó ń ṣẹ̀yà ṣẹ bàbá náà ni tí ò rójú tu ẹ̀ tẹ̀rí ó tó di kò gba dídì ó tó fẹ́ tu náà kò gba tútú kan dààmú ó ń sanná ní ó fìtínà nú agbami ayé náà ni ó yẹ kó ṣẹ́ẹ̀kì ara ẹ̀ dáadáa kí ni ìràtọ̀ kọ sí ìyá àti bàbá rẹ̀ ẹ̀rí tí wọ́n ń bẹnu ọmọ tó ń ṣe dáadáa sí wọn àbáwọn ọmọ tó ń ṣe kí ni ó tó yá yakuya tó ń gbomijé lójú wọn ni tó ṣokùnfà bànújẹ́ fún wọn tí ò fi wọn láyà balẹ̀ àti bẹ́ẹ̀ lọ ni. Lákòótán jàmá ọjọ́ ti lọ aláàfẹ́ gbára wá lásìkò ni ṣùgbọ́n eléyìí ti gba àsìkò díẹ̀ gbogbo àsìkò tí anáná kò sáná sófo nú ẹ̀ èyí tó sì gbà lọ wá nú àsìkò tí ó lóore jù náà nìyí tá a bá fi gbọ́ tọ́lọ́ àwọn abẹ́lẹ́ wọn bá Allahu subhanahu wa ta'ala àtàwa àtẹnudá ń sọ̀rọ̀ lórí ẹ̀ náà kọ́lọ́n kó má sì wá lọ́nà kó bá ní tọ́ sọ́nà kó bá ní dá padà sí ọ̀nà tó dáa kó má fìtìjú kárùn kó túbá lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ti sọ ni kó sì mọ sáìsì ààrẹ kó mọ̀ pé wọ́n yíṣà fáwọn èso ní mímọ̀ tá bá ń sọ̀rọ̀ ọmọ Islam kì í sọ̀rọ̀ fáàrí gbangba láti ń sọ yìí kì í sọ̀rọ̀ kọ̀rọ̀ nǹkan mi lè yí ọwọ́ lè máa ń pa ẹ̀ ò ní máa ń pa tẹ̀sìn yìí àkó pọ́sibù kan pé rẹ lẹ́yìn àfa káwá béèrè ta ló kọ́ ẹ ọ̀nà wo lọ́dọ̀ gbà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tẹ́sí làwọn nǹkan tí wọ́n kọ́ ẹ àwọn ìwé wo lọ lò wọn tíra wo lọ lò tó fi àṣìfò àwọn ẹ̀kọ́ wọn yẹn àti bẹ́ẹ̀ lọ ni àti kí n sọ pé mi ò láàfà mo kàn ka tíra náà ni ewu wà ń bẹ̀ ìyẹn àfà mọ́ sọ pé ní tí yóò bá ti láàfà jàmá ṣètánì ní ọjà afá rẹ̀ ìsọkúsọ ní ọmọ sọ káàkiri ni ìdàgbọ́ lásìkò iná ọlọ́njẹ́ ó wúlò fún wa ọlọ́njẹ́ ó ṣe wá láǹfààní fi dúnìyà wal akhirah wa sallallahu wa sallama ala khairi khalqillahi nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in wassalamu alaikum wa rahmatullah.